borí ẹni bá pín ẹ̀dá ẹlòmíràn á sì lọ ṣìyàn. Borí ẹni bá pín ire ẹ̀dá ẹlòmíràn á sì ṣìyàn nígboro ayé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ọ̀la ní kókó o, láyé o. Àná yàtọ̀ sí òní, òní yàtọ̀ sí ọ̀la o. Ṣàtẹ́tí gbọ́ o, kò ti rọra ṣe nílé ayé tó wá o. Kò ti rọra ṣe láyé bí o. Tí ò jẹun, tí ò mutí, tí ò gbòdóṣó, tí ò kóbìnrin, lọ́kùnrin, ó wáyé asán. Bá ṣe wà yìí, ìwọ yóò jẹ èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Bọ́ rẹ̀. Ó ní. Kéèyàn bá ti ń ṣiṣẹ́ báyìí, kó ráàyè jẹun, kó fi owó ṣìnà lẹ̀, kéèyàn mutí, kí ló ṣẹlẹ̀? Ọmọ yìí ni látàrọ̀ ń sìn, mò ń kó ní oge fún 5 minutes fún òun nípa ẹgbẹ́. Mo dẹ̀ ń gbọ́dọ̀ kọ́ọ̀tì fún un. Mo dẹ̀ ń send message kò lè reply. No woman can be trusted. Ó ti lọ ọ̀dọ̀ obìnrin tó wà sí 90% ìyàwó lé olóṣó ni wọ́n. Tó bá ti ń kọ́ tiẹ̀, ó wà lọ́dọ̀ ọkùnrin kan tó lówó jù. Kò lè ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe bẹ́ẹ̀. Ẹ kú kalẹ̀ sà. Ẹ kú kalẹ̀. Ẹ kú kalẹ̀. Bébí ẹ̀yin mò ń kí i. Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ní ṣẹlẹ̀? Kí ni ò ní ṣẹlẹ̀? Baby fún mi 5 minutes mò ń bọ̀. Ṣé 5 minutes lélẹ̀ nsìn? Látàrọ̀ mo jókòó, mo tún wá ń tẹ òun kọ́ ti kọ̀. Mo ń send message o reply. Bébí má bínú náà, má bínú mi mọ̀ pé meeting yẹn máa pẹ́ mi bẹ́ẹ̀ yẹn. Final burial tá a ti plan látijọ́ ìpè afẹ́ ṣe, òun là ń ṣe meeting yẹn látàárọ̀. Mo mọ̀ pé ọmọ lèmi jẹ́ ń bẹ̀. Ọmọ la jẹ́ ń bẹ̀ à ní right láti sọ ẹni tí a kọ calm síbì kan. So ibi tó forí meeting yẹn ti sí ni wípé nítorí ìkáwọ́ ò dọ́gba. Wọ́n ní tó bá ṣe wọ́n anybody wa ni ká ṣe party yẹn bágbára wa bá ṣe ká mọ́. Àmọ́ ọkàn mi balẹ̀ pé ìfẹ́ mi wà níbí. Ó máa bá mi ṣe bó ti tó àti bó ti yẹ. Kí ni ìfẹ́ ẹ̀ o? Ọkàn òṣì ló nínú àwọn. Ó ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn. Baby stop ìrònú now. tó máa ń ṣe ní sùúrù jáde. Come on, baby. O ń gbọ́dọ̀ máa ṣe ń jẹ o. Mo lè padà lé ẹ kó ń bí o pẹ̀lú bó ṣe ń ṣe yìí o. Odò ọkàn ẹ̀ nígbà tẹ́ ṣe mítìn fámìlì yín o wá ní ọkàn tí o sì bí mítìn o lọ báwọn ẹ̀gbọ́n ẹ̀ kẹjọ ronú nǹkan tó bá ṣe kán bù fún ẹ bẹ́ẹ̀ kó fi ṣe pátì tọ̀dọ̀ tiẹ̀ o wá ń sọ fẹ́mi pé ọkàn ẹ wà lọ́dọ̀ tí ń pè mí à ṣe kí ni rẹ́sì kí ló fẹ́ láṣọ ìgbọ́n lèmi àtẹ́jọ pàdé gbogbo nǹkan tá a pàdé kò tí ì pé oṣù kan tán kò tí ì pé oṣù kan òun sọ fún mi sí pé kí n wá ṣòkò. Bíbí ọ̀rọ̀ fẹ́ là ń sọ nípa yìí. ṣé èmi mo pa bàbá alágbẹ̀dẹ ọ̀run àbí kílẹ̀ láwọn jẹ ni kí ni gbogbo yẹn máa ronú bẹ́ẹ̀ sọ́dọ̀ mi o bó bá ṣe gbà ẹ kàn máa wé ìṣòwò ẹ̀yin Yorùbá lórí pàtó òkú tó ti kú ẹ fẹ́ yẹ ìwọ̀n ẹ fẹ́ ṣe kíní gbẹ̀gbẹ̀ ẹ ti sún ẹ jẹ́ kán máa bá tiwọn lọ. Mo understand bó ṣe ń fi bọ ipò tí èmi wà Ọlọ́run ló fi mí síbẹ̀ Ọlọ́run tó dẹ̀ fi mí ṣaṣíwájú mi ò ní dèrò ẹ̀yìn. Wọ́n ní àìlówó lọ́wọ́ bàbá ìjayà bí Gàjí ṣe ń sọ̀rọ̀ yìí kò sówó lọ́wọ́ ẹ̀. kò sí náà. I know it. tó ń gbọ́rọ̀ òkú wa. Bọ èmi tí mo jókòó yìí tó ń bọ́ ṣìkìṣìkì máa mi owó dé ṣìkìṣìkì máa mi owó dé ọ̀nà ajílété èmi ni mo jókòó yìí fọkàn ẹ balẹ̀. Náà láàrin èmi àti ẹ. Ẹ kú jòkó kí n fa àlejò ni. àlejò ló sì wò kí ló ń ṣe ẹ́ náà ń. kí ló dé tẹ wá ẹ straight. so sọ́kàbí sọ̀rọ̀ bí ijó tẹ́lẹ̀ ni. no tọ́nà ṣe dá mi ni. ok bọ́lá ṣe dá ẹ nìyẹn. bẹ́ẹ̀ni ibi á kárí sa. kò ní yẹ eré òṣìwò ló ń kárí èyí tó ti gbà èyí tó ti fún ẹ kò ní padà lẹ́yìn kó òṣì ló kò mí eré òṣìwò ló ń kárí olóṣì ó jọmọ bíbí a máa sọ̀rọ̀ oríire wọn a máa sọ̀rọ̀ òṣì lẹ́nu ọ̀rọ̀ owó láti ń sọ ń sì tẹ́lẹ̀ èdè tó sọ̀rọ̀ ẹ̀dí jìgànjìgàn mi ní parí ẹ̀. kò ṣe Gàjí ẹ ṣáàjà máa dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bọ̀bọ̀ tó wá ń sìn yẹn tó lọ yẹn ó ti wà nínú hòtẹ́ẹ̀lì àti máa tó 9 years. kí ló dé. You know why? Wọ́n ti lé almost 5-6 sessions but ẹni tó ló tẹ ò pé nǹkan tó ṣe máa ń lé wọn ni pé wọ́n máa ń kówó jẹ. Mo ní kí ló tẹ̀ lé ọmọ àwọn ò lè lè mo ní kí ni reason wọn ni
eré kí ni ìdìnnìrè fẹ́ sá káwọn tó mú tó bá tiẹ̀ jalè àwọn nídìí ọlọ́pàá káwọn kan lé fún àwọn báyìí láàrin 1 minute àwọn máa bá wọn á wọ ẹsẹ̀ wọn ni pé it's logical. sórí òkú tó kú yẹn máa jà a máa ṣe ayé agbọ́ ọ̀run àmọ̀ gọ́ngọ́ àsọ. Adigun Alákùnméjì jọ kí ni rísì tó ṣe ń sọ pé a máa because èmi tí mo jókòó yìí o mi ò lè pa ẹ́ o mo mọ̀ pé bàbá olówó mi ló jẹ́ gbogbo nǹkan tó ń sọ sí bí kan gba DJ kan gba kanopi bíi méjì kan ni o. ọmọ ẹ náà ẹ ní ṣe pàtí ẹ bẹ́ẹ̀ mọ́ màá gba hall fún yín ẹ ní ṣe ní party feed mo máa gba hall fún yín. inú mi máa dùn sí. lẹ́yìn ìyẹn mo máa gba olórin fún yín. mi ì fẹ́ DJ àwọn DJ òmòyàn kì í mo fẹ́ olórin bàbá ní pé nísìnyí torí pé mo ìwà yìí nínú àwọn ọmọ òkú mi mọ nọ́mbà tó máa wà wà ní nísìnyí kiri kan níjọ́ kan wọ́n á pè wá DJ a máa play báwo ló fẹ́ kí wà ló fẹ́ kí ọkọ ẹ live band la máa gbà àgbà live band máa bẹ́ẹ̀ pé àwọn kétra tó máa dáná tí náà wọ́n máa dùn àfi oúnjẹ bá ibẹ̀ jẹ́ lórúkọ mi àbúrò mi àti Gaji tó jẹ́ your beloved ọkọ ẹ̀ àfún 3 million. kó jàre. wọ́n ní bóòlù tí ń ṣe báyìí kò yẹ ká tún máa ronú mọ́ ọ́n ti ṣe wọ́n ṣe dájú wa. mo fẹ́ bọ́ọ̀bù ọmọ yìí. wo mi o mi ń sọ̀rọ̀ yìí mo mọ èèyàn o ní Nàìjíríà táwa yìí mo mọ Emmanuel Olúwàgbémiga Ọmọbọ́lájí Pìtàn fáàdà transformer fún àwọn tí ò ní ná standby generator Ọmọbọ́lájí Pìtàn bẹ́ẹ̀ ni mo mọ Àròmọ̀ṣúdà Abíọ́dún olówó orí ọkọ̀ Victoria àwọn olówó tẹ̀lé mọ̀ láyé lọ́rùn nìyẹn àwọn ètò adúmbẹ̀ mi wà nínú tọrọ owó lọ́dọ̀ wọn máa lọ ọ̀dọ̀ àbúrò mi Jídé jẹ̀dọ̀ gbogbo bí tẹ́ bá ti rí jẹ̀dọ̀ Nàìjíríà yìí àbúrò mi lónìí. irọ́ ni o òun stop it now n ta bá ṣe nìyẹn ẹ máa mú ti lọ anything tẹ́ bá fẹ́ ẹ ọ̀dà màá lọ bá àbúrò mi Jídé yẹn sìn màá lọ gbà ó wá kéré jù màá fẹ́ tó 1.5 lálẹ́ yìí so wàá fọlọ́rin lówó fún àwọn caterer ní advance tó bá wà jíjọ pàtí yẹn ẹ̀rù á bá àwọn family yẹn ọ̀dà anything tẹ́ bá mọ̀ kí n tó dé abú ebè ó máa ṣètò ẹ̀ àkáǹtì abú ebè ni mo mú sí ẹ̀ máa mú sí lọ. kí lórúkọ ọmọ lẹ́gbẹ̀wọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ní ṣọ́kà tó báyìí. àwa yìí wá ṣe eré. àwa yìí wá ṣe rere bá a mọ́ tiwa bá a mọ́ tiwa bá a mọ́ tiwa. Ọlájídé o ṣe Ọlọ́run tó ń fi ẹ́ pa mí lẹ́nu kò ní fi ẹ́ pa mí lẹ́kùn. àmín 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 àmín. bí mo ṣe ń rí ẹ tínú mi ń dùn yìí mi ò ní rí ẹ bànújẹ́. àmín o. ó wàá ní padà di olòṣì. àmín àmín. o ṣe Ọlọ́run bá máa kẹ́ ẹ. tí yín náà da ẹ̀gbọ́n mi. o ṣe àmín. àwọn tí mo wá sunkún báyìí pé kó bá mi ṣoore fún tó o dẹ̀ bẹ̀ṣù gbẹ̀gbà tó o tiẹ̀ rò ìjọ mi mọ́rú spirit tó wọnú ẹ tó dẹ̀ wọlé tó dẹ̀ ṣoore yẹn tọ̀yàyà wọ́n ní kí n bá wọn dúpẹ́ mo lè rántí mọ́ àwọn woman ti máa bá ẹ pé wọ́n ní ó ń labour ó ti ń lọ bí 4 days ìyá aṣọ́mà ibo yẹn torí mi wà mí ń ṣoore pé wọ́n máa ní torí wọ́n jẹ́ Yorùbá ló ń ṣoore fún wọn mo ń ṣoore fún mọ́là mo ń ṣoore fún Yorùbá mo ń ṣoore fún Ìgbò so woman yẹn Ìgbò ni ìyá aṣọ́mà díẹ̀ ló kú ọmọ ti fẹ́ kú mọ́ nínú wàláì nígbà tó yàn ń labour 4 days. báwo wà ní condition bá. tí mo fi ń fẹ́ rin sọ wọ́n ti bímọ. dúpẹ́ fọlọ́run hallelujah hallelujah. nígbà tí mo lọ wo ìyá àtọmọ orí ọmọ yẹn tó báyìí àfi bíi tímọ ni ẹ tóbi táwọn fi pè wọn tóbi nǹkan wà ń bẹ o táwọn fi pè wọn ní tóbi tí mo rí orí ọmọ yẹn ó yẹ kàn operate woman yìí orí yóò gbọ́dọ̀ gbá fúnra woman yìí jáde
ó máa já nǹkan ní tó á yá ni. ìdí nìyẹn tó fi ṣe bẹ́ẹ̀. kí ni ọ̀dọ́ fi ṣe bẹ́ẹ̀ operation wa wà successful agbóhùnyà agbóhùn ọmọ ọkọ ẹ̀ náà ọlọ́kadà ó ní kí n bóun kí ẹ. ẹ wo ẹ̀gbọ́n ọlọ́run nìkan máa dúpẹ́ fún gbogbo oore yẹn ọlọ́run ló ní. èmi ò lè gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run téèyàn ò bá ṣe rúure bẹ́ẹ̀ yẹn ìkàlẹ̀ yẹn. ní tètè rántí ṣe mọ̀ pé oore tẹ́lẹ̀ tí pé wá síwájú mi pọ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ ìbẹ́ ìsọ̀ yẹn mo rántí. wọ́n mi gbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí kì í ṣe àkáǹtì ọlọ́run láti yọwọ́ àkáǹtì ọ̀dọ̀ ẹ̀ láti yọwọ́ tó bí wàá bá dúpẹ́ lẹ́ o ṣe. mo tún ti gbẹ́jọ́ mi dé I have another urgent ilé urgent gan very urgent case o ṣàmọ ọ̀rẹ́ mi Gàjí. kí ló ṣe wọn. àlàáfíà ló wà àlàáfíà ìyọkú fún wọn ni sórí ọmọ Gàjí ṣe fẹ́ new wife ẹ lè má ti ra o ṣe fẹ́ fẹ́yàwó mi again. Gàjí ti fẹ́ new wife. di mélòó ẹ advice wọn. wọn kì í kọ́mọ fọlọ́mọ wọn kì í káyàwó fún níyàwó kò mí gbogbo àwọn mọ́là tó ń fẹ́yàwó jọ tó máa rí mọ́là míì tó jẹ́ pé tíì méjì tó wà bẹ̀rẹ̀ pé màtá yàyà màtá ó di mélòó táwọn àṣẹ 11 12 so kí náà fi ṣorí táwọn lè máa kóyàwó jọ because of election táwọn náà bá bímọ jọ táwọn election máa wúlò orí ẹ pé so bàbá ìyàwó Gàjí yẹn bàbá ìyàwó yẹn ìyá tó bí bàbá ìyàwó Gàjí wọ́n ti bímọ méjì síbi kan so ní ọmọ méjì tó wá gbé wá yẹn wọ́n wá bí ìgbà tí wọ́n bá ń ṣe mass tí wọ́n bá ní ó carry 2 ìgbà tí wọ́n bá ń gbé 2 bọ̀ báyìí wọ́n wá ń gbé ọmọ méjì bọ̀ sílé bàbá Gàjí sílé bàbá àná sílé bàbá ìyàwó Gàjí understand so nínú méjì wọ́n wá ń gbé bọ̀ yẹn bàbá tó bí ìyẹn ló wá kú àná náà sì ni òkú àná ni bó wá jẹ́ bí extended family wọ́n gbá bí Gàjí ṣe sọ fún jọ yẹn tàdé bàbá tamadé báyìí wọ́n ti sin òkú ìlú bíbí láì sòkú ewúrẹ́ àgbàlagbà tún ní báyìí ẹ̀ máa sáyẹ̀ sin òkú ká tó dé wọ́n ti sìnkú wọ́n ti bò mọ́lẹ̀ adébẹ̀nà kanopi tó gbà kanopi méjì bí a 3 dozen of share. wọ́n ti sẹ́yìn bò kú mọ́ nígbà tó gbà tó máa kọ́ máa rọ́ọ̀ṣì òkú kí náà pè wá fún. aṣáàdé bẹ́ẹ̀ wọ́n ṣàṣọgbọ̀n yẹn ó lọ oúnjẹ náà wọ́n há oúnjẹ sí pátá ńlá ní ọbùrú ráìsì tí wọ́n lè ra kékeré inú pátá ńlá báyìí náà ń bo oúnjẹ sí lálọ́ fáwọn èèyàn. ǹjẹ́ wọn bá àlejò wọn náà ni wọ́n ṣe. àwọn oníwọ̀n ò pé ní ìgbájúmọ̀ ní Gàjí kò pọ́n Gàjí lé lọ́dọ̀ àwa. òótọ́ ni ẹ̀rí. go fine God bless you. now wọ́n wá tí wàá fẹ́ bá ọgbọ́ ẹ̀jẹ̀ Gàjí kan dé ni mo ní báyìí sọ ní wọ́n wà bí tán wà báyìí wọ́n wà bí mo fún wọn lẹ̀ bí kan báyìí sí ni wọ́n ní wọ́n ti fẹ́ ṣe òkú yẹn o pé tó bá pé 40 days wọ́n fẹ́ kásẹ̀ gbogbo òkú ńlẹ̀ pé wọ́n fẹ́ ṣe gbogbo everything nígbà tó ń ṣe final burial so final burial tọ̀dọ̀ wọn wá ní wọ́n fẹ́ dín àkàrà máa lẹ́ fẹ́ dín àkàrà fi ṣe final burial kí ló ṣẹlẹ̀ kí ló dé táyé family àwọn àna ẹ̀ bàjẹ́ báyìí nítorí ẹ̀ ní mi tí mo wà lẹ́gbẹ̀ẹ́ ẹ fẹ́ ṣe 40 days òkú ti wà ń sáré by now 40 days ẹ fẹ́ ṣe just àkàrà wọn á ní wọn lè dín àkàrà tí n bá ṣe wà láyé so pé mò ń bọ̀ kí n wá rí ẹ náà bẹ́ẹ̀ mi ṣe wá ń bọ̀ mo á rò pé irú pàtí yẹn ká lè fi jẹ́ kọ́mọ̀ kí wọ́n mọ èèyàn so gbé ká gbà ọ̀ fún wọn torí ẹ̀yin family house wọn ní mẹ́ran náà ti fẹ́ lọ ṣe ẹ lè ké mi lọ mẹ́ran nígbà tí mo kì í ṣẹran so ẹ lè kó mi lọ mẹ́ran so ẹ̀yin family house wọn yẹn ká má dòbẹ̀ a máa gbà ọ̀ ká gbà ọ̀ fún wọn so lẹ́yìn ọ̀ yẹn ká pe eléré gbàmọ́tò sọ eléré Gàjí ní díje náà dáa pé inú ń fẹ́ díje tó wọ́n máa fẹ́ kí mi aláìpẹ́ kán kì mí délédélé awáyé wá ṣoore kán kì mí gan-an so then ketra kagbà ketra woman kan bá wà tó dáná ní Ondo táyì kan báyìí tí wọ́n lọ sí Ondo woman yẹn mọ pọ́rẹ́jì ṣe gan-an so máa nígbà yẹn la máa pè so a bá ṣe white rice jollof rice fried rice a wá fi pọ́rẹ́jì yẹn kùn pẹ̀lú dodo on point àti àmàlà on point kò ṣáà ṣe gbọ́ ó bí i social person so ká fi Chinese food nǹkan ká fi gbà wọ́n ṣàmú bíìlì yẹn gbogbo ẹ̀ ń lọ bí 2.9 ní olórin yẹn sìn ó ló máa gba 650 mi fẹ́ disappointment o so owó má disappoint mo kàn fún ní 50 sí 650 yẹn ó jẹ́ 700 owó caterer gangan ló pọ̀ jù torí ẹ̀wà àdòdò gbogbo ẹ̀ ṣáà tí wọ́n sìn. ẹ máa tẹ ìwòlẹ̀ dáná náà púpọ̀ ṣé máa jà mo kàn mọ̀ wípé lágbára Ọlọ́run
Ọlọ́run á san ẹ̀yin náà lẹ́san. àmín àmín oore ńlá lẹ fẹ́ ṣe fún wọn bẹ́ẹ̀. la fẹ́ jọ ṣe. Ọlọ́run á dẹ̀ san yín lẹ́san. àmín. mo wá ní advice kan fún yín. ok. etí ẹ fi ń lé olórin mú tó fẹ́ gbowó rẹpẹtẹ lọ́wọ́ yín yẹn àìmọye àwọn DJ tí wọ́n máa ń kíyàn láyé tá a wà yìí. ẹ lè pe DJ Shikin á wà. ìrọ̀ pati àwọn adìẹ DJ pati Animal Kingdom ni DJ Shikin máa kọrin fún nígbà tí ìgbà pé a fẹ́ káwọn ewúrẹ́ àgbò kankan jọ wọ́n pè ní DJ Shikin ṣé èèyàn ló máa kọrin fún ni it's just Animal Kingdom. ok no problem ṣá Ọlọ́run á jẹ́ kí ẹ̀yin bàbá dà. àmín. bàbá yẹn má bínú irú làwọn náà kan náà. bàbá tó kú mi ò mọ̀ wọ́n rí wọn mọ̀ mí rí bí mo ti fẹ́ mọ̀ wọ́n rí. ó ní mo ìnáwó sórí ẹ̀ tí mo sọ yẹn ni bàbá ìyàwó bàbá tó gbé wá láti ibi kan bí wàá tí wọn káàdì ó ti yẹ sómi ìmọ̀ rí. bàbá ìyàwó Gàjí yẹn gangan ẹ lè rí yẹn náà rí o. Gàjí nìkan mo mọ̀. ẹsẹ̀ tíráì nínú rẹ̀ Ọlọ́run ló kó yọ. Ọlọ́run ló kó yọ ọ̀dà mi ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. àmín. ẹ wá máa lọ́lé. o ti fún mi lówó. oh sorry máa fún yín mo ní láti fún yín lówó because owó tí mo máa fún yín bẹ́ẹ̀ ṣe wà owó mọ́tò tẹ̀ máa fi lọ́lé ni kò yẹ yín. ìgbà tí ẹni tó kù fún àwọn gan lólórí ẹbí kù mélòó ni tá a ṣe. àjídé má ṣe bẹ́ẹ̀ wọ́n ń dúró dè mí níbì kan o. bọ̀dá. mo sọ fún ẹ pé mò ń bọ̀ wọ́n dúró dè mí ibi tó dúró dè mí sí wọ́n mu tí gan ni o mo ní kó dúró dè mí pé mo gbọ́dọ̀ dé ọ̀dẹ̀ pé tí bá dúró dè báyìí tí n bá ń bọ̀ báyìí kí n máa gbowó bọ̀ tó bá dẹ̀ fún mi ní cash mo understand cashless policy bank transfer. ẹ chẹ́ẹ̀kì àkáǹtì mo ti fún yín lówó mọ́tò so ẹ bá mi kílé ṣẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi rè sorry aláyé báwo ni. ṣé mo tún wá di nuisance lójú ẹ̀ ń fún mi kọ́. kí ló sọ ẹjọ. Kẹ́mi jọ. yà mo ilé ni mo wà. Kẹ́mi jọ Ọlọ́run àfàbùkún ọbẹ̀ bọ̀ àmọ́ olówó ẹ̀ kì í ṣe Ọlọ́run o olówó ẹ̀ kì í ṣe Ọlọ́run àṣírí ẹ̀ ló bò àṣírí ẹ̀ ló fún má ò rè. ẹni pé mo wà lórí kọ́ọ̀ má bínú járe 3.5 kọ́ 300 naira ni. bó ni mo ti pàdé bọ̀dá yìí náà ẹlẹ́dàá mi ṣàánú mi máa pẹ́ bọ̀dá yìí ló sì máa báyé mi jẹ́ pátápátá. ẹ̀yin ìjọba ní ìníta gbówó ráìsì wálẹ̀ o ẹ gbówó ọtí wálẹ̀ o. àjì ta ló kí máàkì jà ló máàkì jọ máàkì aláìdáni ẹ̀ o ó dẹ̀ ń ṣe yan rí ó dẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ mú wa ó dẹ̀ gọ̀ wálẹ̀ síbi tá a wà pé ẹ̀wọ̀n lọ́kọ̀ bọ̀ kó lọ gbowó nǹkan kan ká dúró lẹ̀ ní sí bá ṣe ń fojú kan ẹ̀ ní ṣé wàá rẹ̀ ni. má sọ bẹ́ẹ̀ owó epo ju nǹkan tí ẹ̀ ń gbé kiri títì lọ. ó máa gbọ́ ṣé o tún gbọ́ tó ń sọ jọ̀tún lọ́lọ́ ńgbà tó wó pọ̀ tí ò lè gbé rìn 1 million ló ń fẹ́ lọ gbà wá o tí ò lè gbé 1 million ṣé àní fóònù kó pè ẹ lo báyìí ló ṣe máa jẹ o pé ó ti wà lẹ́ o. ọmọ àwọ̀rí àti débi nsìn àwọnù lẹ́sìn abẹ́ mi gbowó ìyàwó mi ní kí n kí ẹ o. ìyàwó ẹ o. tí mo fẹ́ jókòó bàbá yìí náà ni. ṣé o ti introduce ìyàwó kejì sí ni. a sọ̀rọ̀ òkú kan ni. aṣọ tó ní pé o máa lọ bá mi bá burú ẹ o ipò àti ẹ̀sùn kọ́ sábà ń gba 1 million aná fún preparation ká tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ máa ní. bẹ́ẹ̀ máa ní dúró. ó léèyàn ní ẹ o. èèyàn kọ ó gbọ́ ó ní hóhóhó bẹ́ẹ̀ máa ní ó mọ̀ tí mo hóhóhó ní tí wọ́n ti gbàgbé ló ń jẹ́ hóhóhó. èrò tí a bá ti ṣoore jù èèyàn ń tètè rántí àwọn nǹkan mi. ó ti dà olóyè ṣòkú. ó lè bọ̀ lọ́wọ́ ẹ̀ o kò lè bọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní múgùn ẹ̀ ó ní gànàmú ẹ̀ ṣé onígbà tó ti bẹ̀rẹ̀ sí ṣe bó ṣe ń ṣe yẹn tó ti bẹ̀rẹ̀ sí bá ẹlẹ́rù dì tó ti bẹ̀rẹ̀ sí ṣe gẹ́gẹ́ bí alákòóbá tí kì í kó bá gi tó jẹ́ pé èèyàn ló máa ń kó bá tí wọ́n sọ wípé olókùn tó fẹ́ ṣòkù tí ó kàn ẹ̀ tí ó kàn àbúrò ẹ̀ wípé ìwọ̀n fẹ́ lọ ọ̀dọ̀ àbúrò ẹ̀ ó ti fẹ́ lọ gba 1 million wà ná inú owó tẹ́ fẹ́ ná mo ti mọ̀ pé alákòóbá lásán ni ẹ lásán. oúnjẹ alákòóbá ọ̀gbẹ́ni ní sùúrù jẹ́ ó délé. fílẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ èmi tí mo come solo pé kí n máa bá ìtọ́lọ́wọ̀n tí dá lóhùn rìn ni. ẹ̀yà because pé ìwà yìí tí mò ń gbénu bùkátà yìí ló ń lọ lọ́ọ̀kan ó dẹ̀ mọ̀ alájẹsẹ́dẹ̀ ni ẹ. problem tí mo ti bẹ́ẹ̀ solve láyé ló ń lọ lọ́ọ̀kan yìí. number 1. ayọ̀ má lò bí mi tí ẹ mọ gbogbo ìgbà tó lọ ṣègbéyàwó níléṣà. kò lọ kò sí mbẹ. mo ránṣẹ́. mi ò rówó wèrè tó fi ránṣẹ́. etí ní crate tí mo rà fún nǹkan 3 carton. ta ló gbé wa. 3 carton tí mo rà. irọ́ ti bá yẹ jẹ o. dẹ̀ lẹ́yìn yẹn ń gbàtà ọmọ láńlọ́ọ̀dù yóò yá tó ń jẹ lówó ilé pé at least kọ́ tẹ̀lé fojú àánú wẹ̀ mo mọ etí mo sọ lórí bíìlì owó hospital ọmọ ẹ̀ náà. ìyẹn ọdún sì sórí òkè ń gbé. orí ò gbé. bẹ́ẹ̀ni. báwo wá lọ́rọ̀ owó ìbá.
because mo ti ní kó máa lọ ṣe àwọn preparation kan lọ. bẹ́ẹ̀ni èmi fẹ́ sìn lọ́ra tó fẹ́ rà. àná tó dẹ̀ sọ pé ó ń bọ̀. ọ̀rẹ́ wa máa ti wọ ojú ó wọ ẹnu ó wọ ẹnu. sórí ọlọ́mà fi ilé tí àrò bá ìdáhùn jẹ. gẹ́gẹ́ wo èdè burúkú ni o sórí bẹ́ẹ̀ ó bá ń bá sọ̀rọ̀ tó bá ti ṣe ẹnu báyìí tàbí omi kan lẹ̀ tàbí sórí lẹ́yìn parabulation yẹn bọ́ọ̀bù ni. fi ilé jẹ́ kó máa bẹ́ẹ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ ni nígbà tí mo dé ọ̀dọ̀ àbúrò mi lánàá. jẹgán. kí ló fa jọgọjọgọ tó ń ṣe báyìí. sound effect ni. sound effect wèrè wo ni ṣé mo ya fíìmù ni. inú Indian film tí ọkàn ẹ̀ lè kàn tó bá fẹ́ ní problem tó bá fẹ́ break out èèyàn ìyẹn ló máa ń kọ́kọ́ wá jẹgẹjẹgẹ. ìyẹn ni wàá kún sọ pé jígan ẹsẹ̀ mi ò tó lẹ́nu kó sọ ọ̀dẹ̀. jẹ́ kí n sọ ọlọ́kọ̀ gbẹ́nu òsì dákẹ́jà rẹ̀ ìwọ ni mo bá mi. now ìgbà tí mo dóde àbúrò mi ẹ̀ tí mo explain ní pàtí yẹn fún mo ṣàlàyé everything inú ẹ dùn. mo fọ́ ni lọ pa báwo náà ìfẹ́ ṣòkò èèyàn tó máa fáyìn báyìí nǹkan mo tẹ̀ túmọ̀ wọn suggestion wà pé ilé ta fẹ́ lọ ra pósí nọ́mà wọn yẹn pé kára tàwọn ebony casket tí wọ́n máa ń tàbí 3 million yẹn so ojú ní ká má sí wọn síbi tó ń sin gbogbo òkú sí ká ní wọ́n ti sìn wọ́n ní wọ́n ti sìn wọ́n ní ojúṣe báyìí gàtí wọn rí greg pé ẹgbẹ́ gàtí ló máa pa ẹ́ gbòòrò yẹn ló máa pa ẹ́ tó ló jẹ́ kí n délé ọ̀rọ̀ mi. ọkàn tiẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀. now bóyá wàá padà sọ̀rọ̀ yẹn tán ó wá fi àkáǹtì kò fi hàn mí rí o ó fi hàn báyìí wọ́n á wo 300 million sorry nígbà tí owó wà ní agbede méjì ayé àtọ̀run ni owó yẹn dúró bọ̀ kó wá ti wọnú àkáǹtì ẹ̀ nígbà tẹ́nì kan transfer ẹ̀ sí owó yẹn ń bọ̀ ó ti gẹ́ẹ̀tì ẹ̀ pé kágbó yẹn drop bí mo lè fún mi ju 1 million lọ déètì tó wá fún mi owó yẹn máa drop òkúta fẹ́ ṣe yẹn máa ti bọ́ sẹ́yìn so máa ní òkè jẹ́ kán ṣe pati yẹn kán ṣe plan tẹ́lẹ̀ bọ́ yẹn plan kán máa ṣe ní bòńkẹ́lẹ́ yẹn kán ṣe bẹ́ẹ̀. so má bínú ẹjọ́ kí ló dé ó dé múra ara ló ń ta mi. ara wèwo ló ń ta ìwọ ló bá mi lò kú. má bínú. sísí yọ òkú. so tó bá ti fẹ́ ṣòkú. jọ jáde ó ní pé ó ní kò táìmù yẹ síra wọn àbúrò ẹ fún ẹ yẹn kò bára mu pẹ̀lú plan táwa bókù lọ àbí. tẹ́lẹ̀ kọ́ lẹ́pọ̀ àlàáfíà ajá kò kú wọ́n yín kékeré lọ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ so òkú mi tó bá wá kú sí so àwa ṣe dáadáa. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ṣe náà ni kò máa kú nírántí. kò ní bára mu fọ́ àbúrò ẹ̀ yẹn kò ní yẹ àbúrò ẹ̀ náà kí ni risk tó ṣe máa ní owó òwèrè kan hàn kí ṣe bí wà ló fọkàn tí wàá balẹ̀ ṣé mi sọ fún ẹ pé mi fẹ́ ṣòkú ìwọ kọ́ ló ní pé ẹ ṣòkú yìí by fire by force yóò máa lọ bá wa bá burú ẹ wèrè kan pé máa ṣe kinní kan. ọ̀rẹ́ wèrè nínú báwo ló ń gbọ́ ṣe ní kú báyìí. o ti ṣe mistake o ti ṣe kíni yẹn o ti ṣe mistake ilé ìgangan ni kò ní bára fún ilé ìgangan ni kò ní bára mu fún. kí ló tí ò ní bára fún ẹ. jọ torí Ọlọ́run tó rà burú ẹ kò ní kankan pẹ̀lú ẹ ní relationship rárá àti rárá kò dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó wá ṣòkú kó fẹ́ òkú lójú òkú tẹ́ fẹ́ ní kàrà fún kò bá ẹ sọ kó wá fẹ́ lójú ẹni tó ní kó wá fẹ́ òkú lójú rẹ̀ láì ní tẹ́ ń kọ bọ̀ lọ́wọ́ adánidúró ní gbèsè oníjọgànjọgàn ẹlẹ́rùkẹ́rù àkóbáni ó yá ilé rí wo òun ló ní kò ní bára mu fún yẹn ní kúkúrú. ṣe rí picture tí mo rí ẹ̀yin orí o. ìwọ. ẹ̀yin mo dàgbà mo rán ni. picture tí mo rí ẹ̀yin orí o. ok gaji short it oya kí ni picture tó rí. Ọlọ́run máa ń dá olówó kọ̀ọ̀kan sáàrin ẹbí kọ̀ọ̀kan fún àǹfààní àwọn ẹbí yẹn àti àwọn neighbor. ibo ló lọ. ṣùgbọ́n àbúrò tiẹ̀ ó ní owó lọ́wọ́ kò fẹ́ fi mọ̀ ẹ́ sórí pé wèrè làbúrò ẹ̀. ó máa ń ṣòro orílẹ̀-èdè àìgbẹ́ ó ka láyà ni ó máa ń ṣòro fún wa láyà. èèló ló fẹ́ náà tó ka wèrè láyà. àyà wèrè wo ni wèrè ní tó ṣe ń ka láyà. ó lè bọ̀ lọ́wọ́ bọ̀bọ̀ yìí kí ni mo ló lè ṣe ó lè bọ̀ lọ́wọ́ bọ̀bọ̀ yìí. irú àbúrò ẹ̀ yẹn ń sìn kí ọkọ̀ rorò kúrò sí ṣé kò nídìí ẹ̀. ẹni tí ló lè ṣẹlẹ̀ ẹni tó bá ti gbọ́kànlé yàn tí ẹ̀dẹ̀ gbọ́kànlé tó lọ bọ́kàn yẹn jẹ́ kọ́kàn tiẹ̀ náà bàjẹ́ nìyà. Ọlọ́run tó ń kó nínú rẹ̀ yọ á kó àbúrò ẹ̀ yọ gbogbo ohun tó ń da àbúrò ẹ̀ lórí á wá dà sórí tiẹ̀. àbúrò ẹ̀ lówó kó máa sọ pé owó wèrè kan ráǹgì o. ṣé wọ́n ti sáǹdì 300 kan. ṣàbúrò ẹ̀ rán ẹ bá ti ṣe. ó kù ìṣẹ́rò mẹ́ta tó kù lọ́nà. ó ti tán ok dábì ṣé ẹ fẹ́ gbọ́ fat. yá gbọ́. ṣé dúró má bínú jọ ṣé lẹ́yìn gbogbo tó sọ yẹn fáàtì kan tún ṣe wà lọ́tọ̀. ṣé ẹ fẹ́ gbọ́ fat. yá gbọ́ tó bá ṣe é gbọ́. gbà tó débẹ̀ yẹn. ok àbúrò mi ní
òkú tí ó kàn wá lọ́wọ́ kàn wá lẹ́sẹ̀. Okay. Kí ni tiwa? Kó ló kú lọ kókó ẹ̀ jẹ, kó ló kú lọ sòkú ẹ̀. Ó ní wọn ní kọ́bọ̀ tó ń lè fún ọ. Dóò èyí ti ní plan mi. Ọ̀rẹ́ mi ni ẹ́. Mo ti wá ní pé bóun ṣe ṣe tọ̀dọ̀ ẹ̀ tó ká ẹ ní tiẹ̀ yẹn, màá tẹ́rọ̀ fún ẹ. So no plan, ṣe mọ̀ pé plan tẹ̀ ń tẹ́lẹ̀ lọ ní pé ẹ fẹ́ dín kàrà. So màá fún yín 10 dìríkà ẹ̀wà. ẹ̀wà bèjì la fẹ́ sè. Ló kọ́ fi dín kàrà ní pẹ̀láta gbígbẹ. Ẹ̀mọ̀ kọ́ ṣàtọ̀ fi ṣàkàrà fáwọn èèyàn ẹ̀. So ẹ̀ ṣẹ̀dá tó bá. Igbe ló ń ké yẹn tó rògbò rẹ̀ rìn. Igbe ìwọ gbójúlé agbójúlé olúwa kejogún òfo ni mo gbọ́ ìwọ gbójúlé idiot tí ò ní tẹ́ ń kọ́ bọ̀. ká ní kò ṣe pé àtọ̀dọ̀ ẹni irú nǹkan yìí ti ṣe mo mọ nǹkan tí ń bá ṣe. Kí ló máa ṣe? Mo mọ nǹkan tí ń bá ṣe. Ó lè ṣe nǹkan kan ó ti ń fọ̀rọ̀ ẹmu tábà oògùn. Má bínú má ṣe nǹkan kan. Ọmọ bá máa yí dà jẹ́ kí a máa ṣètò ẹ̀. Tábà Ọmọ oògùn. olóòbẹ̀ bá fún gàjì lọ sí wéwà yìí. Ó máa bá. Àti wá gba bìrì ọtí nù yín kọ́. Kò ní anywhere tó bá ń kó gbà ó gbà bí burúkú. Tẹ́ bá yàgbẹ́ mọ́jú kẹ́ pé mi lọ́mọ àlè. Mò ń flush inú ni. Bí àdèlè mu. Mo fẹ́ ẹgbẹ́ báyìí. Ok kọ́ ẹ máa dán tí mu. Wá sáfọ̀ lọ. Ẹ dá tí mu wò. Ẹ kàn dá tí mu wò lásán. ọmọ yìí dáa. Ìlérí, kí ló ṣẹlẹ̀? They send me away from school because I'm owing school fees. Mo ti mọ̀ náà, mo ti mọ̀. Ṣé torí owó kékeré tí mò ń jẹ wọ́n ní school yẹn ló ṣe wá lé ẹ kúrò ní school? Ṣé anybody tẹ̀lé wá láti school? No. Nígbà tó yẹ pé wọn ò lọ́mọ tí wọ́n gbà tí wọn kì í ṣàbíamọ. Èló ni mo jẹ wọ́n gangan? Torí pé mi ò wá rọrọ san ló wá lé ẹ kúrò ní school. Wọn ò wá rí yàn tẹ̀lé wọn wá ní kí wọn nìkan máa dábọ̀. Wọn ò lọ́mọ ni o. Wọn ò lọ́mọ ni. Wo ìwọ má bínú tiẹ̀. A máa change school ẹ̀ yìí ni. O ò ní lọ school yẹn mọ́. Ṣùgbọ́n o ò ní lọ bẹ̀ mọ́. Torí owó kékeré wọn wá lé ẹ. Má dáhùn jàre ọkọ mi. Ìlérí. Sir. How are you? Fine. Oh, law school ni. They send me away from school because I'm owing school fees. They send you away from school. Káàárọ̀ sà. Kí ló ṣe tán lé ní school? Owó kékeré kan tí mo kọ jẹ wọ́n ní school wọn yẹn ni. A kò jẹ wọ́n lówó díẹ̀ kan ni wọ́n ṣe wá lé kúrò ní school. Mi ò mọ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ní school yẹn. Ó kọ̀ lọ́mọ jáde wọn ọkọ̀ tí ẹ̀rọ safety ọmọ wọn kọ̀ lé dànù wá síta bẹ́ẹ̀ yẹn. Nígbà tí school kì í ṣe charity home, ẹ ń bá ti rán ọmọ lọ school máa sanwó school. Aláàsán ó kọ̀ jẹ́ pé owó yẹn wá ó sá díẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ tẹ́ bá ti wá jẹ gbèsè ẹ̀ ní bọ́ síta bí ìgbà tẹ́ fẹ́ máa drag ara yín fúnra yín ẹ jẹ gbèsè owó school ẹ̀ bọ́ síta. Owó kékeré náà ni owó kékeré náà ni. Kò sówó tó kéré lọ́rọ̀ school nígbà tẹ́ ti jẹ wọ́n lówó yẹn wọ́n ní kọ́ńdẹ̀ tó lé ọmọ mo sọ pé wọ́n á ti kọ lẹ́tà ìgbà tẹ́ respond ìgbà tán lé ń sì ṣe bá ṣáà máa respond. Nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé owó yẹn nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ lóòótọ́ wájú Ọlọ́run àtẹ̀yàn nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé ó lówó ta kọ́kọ́ jẹ tẹ́lẹ̀ tí wọ́n ti yọ kúrò. Ẹ ti jẹ wọ́n ló tẹ́lẹ̀ tán cancel. Bẹ́ẹ̀ni. Okay. So bọ ilé ìsìn ó kàn ń lọ bíi táàmù 3 bọ́ mo dẹ̀ ti lọ bá wọn mo ti ṣàlàyé fún wọn pé tọkọ mi bá ti rówó a máa padà wá sanwó fún un. Ẹ má bínú lẹ́yìn tó cancel fọ́sùn ẹ̀ lẹ́ ń jẹ táàmù 3 báyìí. 3 nìkan náà owó kékeré náà ni. ṣé dájú ọmọ yìí ti kú ni. irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé ẹ̀ mọ́kọ mi ni ẹ̀ ṣáà mọ́kọ mi. tó máa ń no possible kẹ́kọ̀ọ́ máa gbé lọ́dọ̀ wọn kó má jẹ́ wọn dájú ọmọ yìí náà. táwọn bá jẹ́ dájú ọmọ yìí tán dẹ̀ wà láyé wọ́n á jẹ táàmù 3 that is very wrong now kí ló ṣẹlẹ̀. owó yẹn sá ni ó sá ni but àwọn lọ bí. This that is still very wrong. It's very wrong. Though I'm a situation of the country, but does not mean pé kéèyàn wá wà láyé kó wá jẹ táàmù 3, táàmù kìíní oṣù 3, táàmù kejì wọ́n gbọ́lidé láàrin ẹ̀. Wọ́n tún gba another one, wọ́n tún gbọ́lidé that is about how many months? It's not good now. Tó wá gbé iná lẹ dá business lẹ̀ ẹ̀ lè jẹ́ kéèyàn kan jẹ irun. It's alright. Ojú ló ń rojú ṣàánú. Èló ni gbogbo owó tẹ jẹ́ máa wá jẹ́? Just 105 fún mi. Just 105. Péré. 105 left just kẹkún fẹ́ headquarter sí Plateau instead of just kẹkàn sọ pé Plateau ni ẹ jẹ gbèsè 105 ẹ wá ní wọn ò ní bínú ẹ dey expect pé kán rí salary teachers san that is bad. Mo ti bẹ̀ wọ́n. ìsọ̀rọ̀ ẹ̀bẹ̀ náà máa fi sanwó teachers kò sí wàhálà mo ní èmi ò lówó ná but màá rí àbúrò mi àbúrò mi is a philanthropist ó máa ń bá mi help àwọn èèyàn so mo fẹ́ jáde tẹ́lẹ̀ bọ̀ ọ̀dọ̀ ẹni máa lọ́sìn màá lọ bá màá make sure pé mo bá yín gba owó yẹn tí n bá ti gba owó yẹn ṣe ní account. bẹ́ẹ̀ ni mo ní. ok mo ní gbèsè l'account it's alright ẹ fún mi phone number yín. 080.
Okay. 23. Okay. 24. ó ń pe nọ́mbà ẹ fún un mo pé máa bá dé tó máa béèrè nọ́mbà. ṣé láńlọ́ọ̀dù ni. ọkọ mi rèé. ó pẹ̀lẹ́ náà ti kú yẹn àmì sọ́ọ̀rì ẹni wọ́n wà láì bí aláìsí yẹn tí wọ́n sanwó sukú ọmọ. mi ò sọ bẹ́ẹ̀. tó bá níṣẹ́ wàá máa rìn kiri nílùú àsìkò yìí tó máa rí pé ọmọ kan wọ́n lè wáyé láti sukú. ok àwọn bàbá tí ọba ti ń jẹ́wọ́ sukú inú ilé náà lè máa ń wá ẹ lè bá play ludo bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí láì fún gbé wa láì fi hàn mí o láì nígbà tí mo dé woman yóò ń tẹ̀ láti cover yín bọ́ mo mọ̀ pé ẹ̀yin fúnra yín ò responsible because tẹ́ ẹ bá rẹ̀ mo mọ̀ pé wọ́n lè ẹjẹ̀wò sukú ẹ wà láyé bí aláìsí ẹjẹ̀wò 3 term lẹ́yìn tó ti kọ́kọ́ cancel gbèsè kan fún yín ẹ wá jáde pẹ̀lú confidence kí lẹ fẹ́ sọ yín. ayé ò ní ta. ṣé tí ń ti dá báyìí ṣé tí ń ti dá. èyí ló ń bá wí kékeré. báàgì ẹ báyìí wí. ìwọ tó ń rìn kiri kí ló ń palẹ̀ rìn. kíngò ni ṣé ká ní ìwọ níṣẹ́ ṣé wàá wà nílé by this time èmi tèmi ń jáde I am just doing general cleaning mo ń rìn káàkiri ni tí ẹ bá lè tọ́jú ọmọ ẹ mú lọ motherless àbí kẹ́ mú lọ fáwọn NGO ẹ jẹ́ kán bá yín ẹ̀pọ̀ ẹ̀ ṣó ti yé yín ṣe kí ló fa ẹ̀gbà tó bọ̀ lè kí lè fẹ́ ṣe. o ti fún wọn lára jẹ o ò lówó ní action. ìwọ láṣẹ rẹ. ìwọ ni ok àṣẹ ẹnu ló máa fi mú lọ bá àṣẹ ẹnu náà fi ń dìde owó ń bá. ṣé wò lówó lọ́wọ́ ìwọ tó ṣe tó ń rí kiri. let me advise you my brother lórí ojú sàánú alákọ̀ọ́kọ́ ẹ má sọ pé iṣẹ́ kan pọ̀ jù ní láti ṣe o abẹ́tí pọ̀ ju iṣẹ́ kan ẹ jáde ibi kan wà tó ń pè lálámù tó jìnnà síbi wọ́n máa ń kó ọ̀gẹ̀dẹ̀ ìṣọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ lọ bẹ̀ ẹrù ayé tí ẹ lọ ìgbà. kí ló fi yàtọ̀ sọ́ọ̀ tó rẹ̀ rù lẹ̀. èmi léṣe designer náà. ó kè fìlà tó fi rẹ̀ rù. mo ní burúkú owó lọ mo tún ní àbúrò tó lówó mo kàn ní kí n ṣàkàn ẹ̀pẹ́ ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ let me advise you jáde sọ̀rọ̀ ààrẹ tẹ̀sẹ̀ lébọ̀ because o ń ṣojú you have a very fine structure owó ló kù ọlọ́run aṣòwò fún ẹ lọ́wọ́. ọ̀gbẹ́ni kò rẹ̀ kúrò ní. tí bá lọ nǹkan. màá tẹ̀sẹ̀ bú ẹ o. ẹ̀ṣẹ̀ náà ló màá tẹ̀sẹ̀ bú ẹ. olówó lẹ́sẹ̀. ó yẹ máa máa nìkiri àdúgbò nìyẹn. ẹ má sọ nílẹ̀ kọ́ ẹ sílẹ̀ kọ́ ẹ sílẹ̀. wọ́n ní ti rí o ọlá lè má rí bẹ́ẹ̀ mọ́. ṣàlàfíà la. rọra ṣe ọ̀rẹ́ mi rọra ṣe o. ṣé kò sí torí mi ò rójú ìrí ẹlẹ́fẹ́ rí mi. ṣe rí question tẹ ọkọ béèrè yẹn náà ó yẹ kí n dá yín ló ń pè mí ò sí àlàáfíà kì í ṣe sickness hospital tó yẹ pé sickness hospital màmá lọ nǹkan ń ṣe ní àáfà bàbá nǹkan ń ṣe mí sà. kí ló ṣe yín. ẹ ṣe àárẹ̀ tó ń ṣe mí kì í ṣe medical financial problem ni mo ní sà. in fact mo ìwà ẹ̀ tẹ́ bá ń gbọ́ big body no engine èmi náà ń bá wí bẹ́ẹ̀ mo èdò ẹ̀ engine mi ti ń smoke bí ìgbà tó ti pààrọ̀ engine mọ́tò bí ẹ̀mẹ́rin wọ́n wá lọ da black oil sí kó a máa ṣe èéfín mò ń ṣe èéfín báyẹn rí ni wàláì. nǹkan ṣe mí sà kò sówó lọ mi sà ṣé kò sí sà. ṣé ọ̀rọ̀ owó ló bá yín lẹ ní ẹ́ńjìnì yín súnmọ́kì. ṣé ọ̀rọ̀ owó tó tó ilé àfà. kí ló dé tẹ̀ rí báyìí. ṣé ọ̀rọ̀ owó wá tó nǹkan tí wọ́n fi wá béèrè lọ́wọ́ yín pé sálàáfíà lẹwà tẹ máa lẹ̀ sí lálàáfíà. bàbá ọkùnrin àbí ẹ̀dá ẹ má yẹ ká sọ pé ẹ̀dá ọkùnrin tó bá wà láyé tí ò bá ti lówó òkú èèyàn ni òkú ni bẹ́ẹ̀ ni sà. ọkùnrin tó bá wà láyé tó bá lálàáfíà tó bá ní sálàáfíà lẹwà tó lóun lálàáfíà kò ní làákàyè. tó bá ní làákàyè wájú lẹ̀ ń wò ẹ̀wẹ̀yìn tó bá jẹ́ pé ẹ̀wẹ̀yìn ni ẹ mọ̀ pé fàyítẹ̀ dún ní mọ́tàlá ilá tó sùn wà. Ọlọ́run sọ̀rọ̀ fún yín ṣe fún ayé lẹ́rìn débí. bẹ́ẹ̀ sà. àwọn àgbẹ̀ yín débí. tó yẹ kémi rìn dé bá kí ìgbà kí n gbé mọ́tò wa ní àfa ara tí mo sọ ní. bẹ́ẹ̀ bá tí ì ní mọ́tò ẹ padà ní. ní táìmù wo sà. ẹni bàtà kókó ọlọ́run bá ti tó. nígbà wo lásìkò ọlọ́run sà. kò sí bàtà sìkò ọlọ́run ò kí ń tó sà. ẹ bá mi sọ fọlọ́ kọ́ máa fa sọ́wọ́ tọ̀ lórí. ilé náà lẹ́ni sùúrù fún àsìkò ọlọ́run máa tó sà. ní táìmù wo sà. nígbà tó bá ti yá náà ni ó ṣe fún yín sà. ojú ti kọ́ mi sà. ẹ̀dá ò gbọ́dọ̀ kánjú sà. tó lẹ́ni tó bá wà láyé yẹ kó ní sùúrù ẹ̀ mọ iye èèyàn tó ti kú ni.
èmi kọ́ ni wọ́n túwárí àtẹ́ndà ní òní ní ìsàn tó kú lọ́wọ́. ẹ mo bẹ́ẹ̀ bá wá jẹ́ mẹ́túárì àtẹ́ndàsì ẹ̀ rántí àwọn tẹ́ẹ̀jọ wà tẹ́ẹ̀jọ dáyé tí wọn ò sí mọ́ ni. ojú ń ká àwọn yẹn ni èmi tí wọ́n wà láyé náà sì jẹ́ èèyàn jára ayé kò dé rọrùn sà ẹ jọ sà ẹ ṣàánú mi sà. yẹ sà ẹ dákun sà ẹ lọ ní sùúrù sà ayé yìí máa tán ẹ fi sùúrù kún sà kí ni kan tẹ wá fẹ́ báyìí sà ẹ sọ. ẹ ṣe let me bring it down. àní sí àgbákò. ṣe rí mi sọ pé mo mọ̀ yín mo máa ń rí àwọn èèyàn tó máa ń wọ bí àwọn èèyàn máa ń ròyìn pé ọlọ́run gbọ́ wá fa ṣe yánu ọlọ́run gbọ́ wọ́n ṣe yánu tí àbá tẹ̀ bá wọn wọlé rìsọ́ọ̀tì tá à ń rí ń ta ó tó kí ẹ mọ̀ pé ẹni ọlọ́run ni. bẹ́ẹ̀ ṣe ń wò mí ìsà kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi kò wá síbi tí mo dé láyé àti àfáà o àti babaláwo àti wòlíì o nítorí máa sọ fún mi pé èèyàn ńlá ni mí tẹ́ bá mo yọ ọdún kan ti ń sọ fún mi pé èèyàn ńlá ni mí ó wà lẹ́nu gbọ́n yín fẹ́nu pè mí léèyàn ńlá ẹnu ẹ̀ ń kọ́ọ̀tù mi ṣọ́ọ̀tì ni torí tó bá kọ́ tó sọ pé èèyàn ńlá ni mo lè ní 5,000 lọ́wọ́. kí lè fẹ́ gàgàn. ẹ ṣe tó wáyé pé èèyàn lọ sí program orí ọba msat máa sọ pé ẹjọ́ àbúrò mi ni mo mú wá bọ̀ torí pé kì í ṣe program mo á bẹ́yìn fúnra mi ni ẹjọ́ àbúrò yìí ẹ ṣe ìkànnì àbúrò mi ní owó ṣẹ́rí bọ́lọ̀ ṣe dá mi bọ́lọ̀ ṣe dá mi ni pé àwáyé wa ṣe rere náà yìí máa ń pè mí ní ajíṣore wọ́n máa ń pè mí ní ajíṣore kò sówó lọ́mi tí mo fẹ́ fi ṣore àbúrò mi wá ní owó àwọn lánú kó wá fún mi lówó kéèmí tẹ̀ máa fi máa help àwọn èèyàn kí n bóde 1,000 lọ ọ̀dẹ̀ ó lè fún 1 naira kí n bóde 100,000 ó lè ní 2,000 ló wà lọ́wọ́ owó dẹ̀ gbàdọ́ kó dẹ̀ ṣe mí láàánú èmi náà wá rí ọ̀rọ̀ Yorùbá tó sọ pé àjùmọ̀bí ò kọ́ tàánú so ká sọ pé ó lè mi ò sí lọ́wọ́ ẹ̀ so tí mo bá yẹn fún sà ìnìná ṣẹ ọ̀rẹ́ mi kan sọ fún mi pé àwọn àáfà wọn máa ń bá àyàn ṣe oògùn owó. Point of correction àáfà ò kì í ṣoògùn owó gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí sàkà sí àáfà lára ẹ̀ tó bá sọ pé oògùn owó ló ń ṣe kì í ṣàfà o ẹ máa ń mú lórúkẹ má dáa pọ̀ mọ́ sàpà mo ń gbádùn ọ̀rọ̀ yìí. so ní ìnìná ṣẹ̀ṣà ká sọ pé àwọn àfààyàn kì í ṣe oògùn owó nǹkan tẹ́mi bá gbà gangan ni pé mo fẹ́ kẹ́ ẹ ṣàánú mo fẹ́ ṣoògùn owó mo ti lo gbogbo everything pín ẹjọ́ sá gbogbo tó bá dẹ̀ nà mí gbogbo anything ò bá jẹ́ oògùn owó tí wọ́n máa já tàǹpàpọ̀ èèyàn ò bá jẹ́ tábàdó máa jẹ́ àgbàdo méjì even if ọdún 2 years ó pè ní ẹjọ́ àárín ti pọ̀ jù ẹjọ́ sá ẹjọ́. kí lorúkọ yín. Ajíṣore ni. Ajíṣore. Ajíṣore tí ò lówó lọ́wọ́. ṣé ẹ lè bá ká gé àtàǹpàkò yín kan. ẹgì òrè ẹ bá ń gé tẹ̀ ń tẹ̀ bá. ẹ lówó àmọ́nù nira lẹ́ mọ̀ wá. àmọ́kè. ó pè é. ẹ bá ń gé kí láti má bàa dàbí bàbá bàtà ìròyìn dọ́là tí wọ́n ṣe ẹ̀ bẹ̀rẹ̀ sí lówó ní 70 something years mo lè má di 70 something gbà ẹjọ ẹ fún mi ẹ bá ń fa spọ́ọ̀dù wọ́ọ̀dọ̀ mi ẹ bá ń fa mọ́ra ẹjọ sá. Allah akbar Allah akbar ṣe rí gẹ́gẹ́ mo ṣe sọ fún ilé ẹ̀kọ́ ìran àfáà kan kì í ṣoògùn owó. ẹ sọ bẹ́ẹ̀. bó ṣe wá jẹ́ pé ìran àfáà kì í ṣoògùn owó ṣe mọ̀ bá fà á lè mi èmi ṣoògùn owó fún yàn. àṣírí bíbò nǹkan àṣírí owó. mi ì máa ṣírí òkú owó àmọ́ ń tẹ́ bá wà yìí nítorí solution. ẹ ṣe ẹ ṣe. torí pé kò sí nítorí ọba ṣe ti. ẹ ṣe. la naja'ata illa minallah aw la naja'ata illa minallah. ṣe rí ìdáwà ṣe rí àdúrà náà ṣe. tábà tí wàá ṣe àdúrà náà ọlọ́run fọ́nà mọ́ wa àkọ́kọ́ tẹ́ yóò ṣe orúkọ yín ẹ fowó ẹ dàníyàn sówó ẹ múlẹ̀ èmi wàá ṣe àdúrà lórí ẹ tí má ti wá parí dùn àrùn yẹn èmi á wá pè yín kẹ padà wá yọjú sí mi. kò sí ní tó lọ́wọ́ bá mi ṣe tì. ẹ ṣe inú ó sọ pé àtàzáwù dídùn ayọ̀ àtẹ̀ ti dẹ̀rí wàá má tẹ̀ dirí bí máa sọ́dá odò àwò. inú máa ń dùn tí bá ń gbọ́ kémi ọ̀pọ̀ mọ́ ni. wọ́n ní kì í ábúlé ìlà tó kù tí wà lákè. àfa mi dà. lábàdó wàlélẹ̀ àmọ́dọ̀ nkédọ̀n. owó iṣẹ́ ti fi tẹ̀sán. èlò. pọ́n méjì. kì í ábúlé ìlà tó kù tí wà lákè. èmi lè 500 naira lẹ̀ fún. 200 máa ń múlẹ̀ lọ́dọ̀ àwọn tí máa ń lọ. lábàdó
ọdún wà nílé amúdùn kìdọ́hùn. ọ̀dọ̀ babaláwo ti máa ti lọ́wọ́ iṣẹ́ tún ọ̀dọ̀ babaláwo kọ́ lẹ́wà ọ̀dọ̀ àfáà lẹ́wà ẹ fọwọ́ pé mi sólùsì àfáà. àwọn iná òṣèlú sí mímọ́ ṣe ẹ ní terms and conditions. èmi ní ètè mi wọn bá gbé ọjà pé bẹ́ẹ̀ ṣe lójọ́ inú gba owó báyìí mi gbà. ẹ máa fún mi 200 tí mo lè fi gbé ọ̀kadà. èmi ò ní 200 bá kẹ́kọ̀ọ́ nǹkan yín kẹ́ máa lọ. ẹ ṣáàjò ṣẹlẹ́bẹ̀ tí máa bẹ̀ yìí. ẹ mọ wàhálà mi mọ tó bá ti jẹ́ pé fẹ́ ni mi la kó yín kẹ́ máa lọ. gbogbo ẹjọ́ tí mo ti rò látàárọ̀ ti tó. ta ló ní ẹ wá bá mi. mo fẹ́ promise ni. ẹ mọ promise. ṣe rí tí ẹ bá bá mi ṣe tíṣẹ́ ìbá dáhùn máa kọ́ central mosque mi. ẹ má ṣàdéhùn tí ò yẹ kẹ́ ṣe. tí mi bá kọ́ central mosque mi. àmọ́rú yín bàtà bá tí mi bá kọ́ central mosque. ẹ má ṣe pé irú yín tẹ̀ bá ti lówó lẹ mọ́ promise heaven and health tó bá ti di tán ẹ bá ti ṣe tán báyìí àmọ́ lé yín wọn lè ó tẹ̀ tó yẹ tẹ fẹ́ mú ó lẹ̀ tẹ ìdẹ́ mi bá mọ̀ ọ́nà ìdílé ẹ̀ ní ti àgbákò. last time wọ́n jẹ balẹ̀ ẹlẹ́ máa fi ẹ̀. Tàbá fẹ́ wúyè ni. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ẹ̀ wá. Now ọ̀rọ̀ ẹ̀gán mo ti fọ́rùkọ Helen Palace o. Ìrọ̀lẹ́ o. Ó máa jóye náà. Bọ̀dọ̀ obìnrin oyè tí mo fẹ́ o, èmi máa ṣù sí. Ok, oyè kí ló fẹ́? Ìsídà kan fi mí jẹ abọ́ba swaga. Abábalẹ̀ wọ designer. Amúlùdù ni. Amúlùdù. 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 Inú mi dùn. Amúlùdù. Inú mi dùn. Oṣù àlàyé ló kéré jù. Ẹ rà. Kí ló ṣe tó mi kàn? Èmi ẹ̀ ṣe ń gbóná lára mi báyìí. Rabies ni kíní yìí o, àwọn tájá bá ti gé jẹ ló máa ń jẹ báyìí o. Àti rabies ló máa lò ní rabies ni. Kí ló dé? Kí ló. Ìgbé rárá ni lára ń ké wọlé. Ara ní bàbá ẹ tó máa ké gbéra. Ẹ wo sọ nǹkan tó ṣe wo ni gbé òfò. Ó mà ṣe o. Kí ni? Ó mà ṣe o. Kí ló dé? Wo tó dẹ̀ ń kéde àrò báyìí kí ló dé tó ń regret. wo mo lè bá wọ sọ̀rọ̀ ṣó yẹ torí olóore ni wọ. gẹ́gẹ́ bí philanthropist ẹ̀yọ̀ kan láàrin aṣọ́rẹ́ máa wo bẹ́ẹ̀. ń bá ẹ sọ̀rọ̀ jọ tó rẹ̀ lọ́mọ. Ẹ wá di mí létí. sókè. inú mi ò dùn rárá. Inú ò dùn mi ì mú ti mọ́ jẹ́ mi mú ti kọ́ọ̀pù tán mọ́. orí tí mi ṣe ọtí tó ra fún mi. mi ìṣe ń wọ ọtí gbọ́ pò sí. ọ̀rẹ́ mi gbó orí pé mo gbélé mi ì mú mọ́. kí ló ṣẹlẹ̀. Kí ló fa ìdùnnú ẹ̀? ṣó mọ̀ pé ìdùnnú ẹ̀ ni ìdùnnú mi tó o bá ti wà happy I'm not happy kí ló ṣẹlẹ̀ jẹ́ ká gbọ́. ọ̀rọ̀ ní tóbi títí káfọ̀ bẹ́ẹ̀ bù so open up. owó wọ̀lú owó bàlú jẹ́ mọ̀ ṣe o owó wọ̀lú owó òtún nǹkan sí. Ìyá ẹ̀ ti kú ti pẹ́. ìyá mi ò tí ì kú orí ẹ̀ ti bàjẹ́ nírànú. kí ló ṣẹlẹ̀ àdìjàn kí ló máa gbẹ́nu pọ̀ problem ẹ̀ máa fèsì nǹkan mi o. ṣe orí ṣe bí ọmọ lára. ọmọlára. ìyá Ṣé ṣáàkì ọmọlára Piccolo? Piccolo kọ atọ́lì ni ìyá ṣáàkì tí mò ń fẹ́. Tí ọkọ ẹ ní ẹ jáde tó gbójú náà jáde tọkọ ẹ ká mọ báyìí ẹ ní. sọ ló jẹ Yasaki. gbẹ́nu sọ̀n. Ṣé ọkọ ò lé ẹ jáde? aṣọ yìí dán dé ẹ pọ̀ jù. sórí ọjọ́ burúkú èsì gbomi ni o ìjọ ló yẹ kí n mọ̀ pé ẹ̀rọ máa ń ta bá ń ṣe yàrá o ká ti bá ń ṣe yàrá ọba ìdí yàrá sẹ̀ tó gbé jáde báyìí pẹ́ máa sọ pé òkété ó ti jáde lù. ẹ máa fún òkété bọ́. má bàdá sí how did you manage. má bàdá sí jàre. Ìwà àtọmọ yìí sì ń rira ní kí wá. a lè ra mọ́ Kí ló ṣe ó ti kú ṣó ti kú. kó kú kò ní kú láéláé kò ní kú láéláé kò ní kú láéláé ojú sáyé ń gbà yẹn. olólùfẹ́ mi ò ní kú ìfẹ́ mi ò ní kú my love ò ní kú ó tẹ̀ wá romantic ó mọ tó ń jẹ́ love you are not àìlà. Kí ló ṣe? wo jàre ń tiẹ̀ ọ̀la ni bẹ́ẹ̀ di ẹ̀. Kó lọ ṣe. ìbọkọ ẹ wà láyé àbúrò ti fọkọ ẹ lẹ́nu. Ọlọ́àbà mọ́jọ́rò. wo má dà lé lóhùn ṣùgbọ́n kí n jẹ́wọ́ fún wọ ojú mi ṣì wà lára ọmọ yẹn. Ìyà ló wà lára ẹ yẹn. àṣà ò kì í ṣíwọ́ ló lè. Ikú ló wà lára ẹ yìí. ọmọ tó fẹ́ torí ẹ̀ pa ẹ́ olójú ẹ̀ wò wò lára ẹ̀. ó lọ́ọ̀fù tó fẹ́ kú ni. ó lọ́ọ̀fù rí Èmi ó lọ́ọ̀fù rí. èmi ò lọ́ọ̀fù rí. ṣé ìyàwó níyàwó ló yẹ kó lọ. Ok, ṣé ìyàwó ló ń lọ́ọ̀fù? ó ti kọ ọkọ yẹn lẹ̀ sínú jàre ìyẹn kò sọ fún yẹn pé òun ti kọ lẹ́ni ọkàn jọ ń gbélé ni ó ti kọ lẹ́ni ó ti kọ́ lẹ̀ sínú. ó ti divorce ẹ̀ sínú. Ó dà fọ́ tiẹ̀ sínú. no kóòtù ọ̀dọ̀ ẹ̀ náà ti tú so ọ̀gá. torí yẹn ò mọ̀ ló ṣe wá ká mi mọ́ ilé gan yẹn kó mọ̀ pé mi gangan ni ọkọ. so kí ló wá fẹ́ báyìí. ó ṣe jàre sórí ńlá sí àmúṣe ọjọ́ bí yẹn fún
tá a ṣe ní legs hotel. ìgbà tá a kó ń bẹ lálẹ́ ó ní ibi tí mo tún gbé lọ èmi àti ẹ̀lájọ́ wa mọ̀jú irun máa lẹ̀ pagi mọ́jú báyìí ni so gbogbo kìíní ẹ̀ ni mo wá rántí ọkàn mi wá sinmi mo á wò pé ṣé tọdún ìtún máa wá lọ báyìí ọkàn wa balẹ̀ kó ọkàn mi balẹ̀. ajẹpọmọ ẹ máa ní style lọ́wọ́ ni àwọn ọmọ tó bá ní style lọ́wọ́ yàn kí n fẹ́ fi wọ́n lẹ̀ bọ̀rọ̀. ó kọjá style yo sound ẹ burú jù ṣó gbọ́ gbé ọ̀wàwà rí. ọ̀wàwà máa ń gbọ́ ọ̀wàwà lè ó dún bẹ́ẹ̀ sound tó lò nìyẹn ó tún wá ní kinní kan òfé koroko jáyé. ẹ pé bí ẹran bá jáko ọdẹ akọ tí n bá rántí báyìí. tí wọn bẹ iná bá yé ẹyẹ iná ọba yé mi bẹ́ẹ̀ ló máa gbẹ̀mí. òde ní ẹ ó tẹ ní làkàyè. tọmọ bá ní sáǹdì bẹ́ẹ̀ hàn kí n pẹ́ ya wèrè o. kò ya wèrè ó mú nǹkan dùn ni. ok ó ń gbé ó ń ìkáràmásìkì náà. kí wàá ní kókó báyìí kí ni kókó kí ló fẹ́. ṣe kò wá sówó lọ́wọ́ mi mo dẹ̀ fẹ́ ṣe birthday yẹn ohun mi kí n ṣe fún lọ́la ṣùgbọ́n kò sówó àìsówó yẹn ló fa ìbànújẹ́. ok mo bọ̀ tí n bá gẹ̀ẹ́tì ẹ mo fẹ́ ṣe surprise birthday fún kò wá sówó lọ́wọ́ ẹ kò sí ló wá ń ronú sí. Ọlọ́run. On behalf of myself Ajisore one of the whole world wà á di adé. gbogbo ohun tó gbé láti ṣe surprise birthday látòrí cake olórin eléré wọ́n náwó wọ́n nára wọ́n dáná wọ́n rọtí wọ́n pẹran wọ́n sóúnjẹ dáadáa mi Ọlọ́run. kí dáadáa ẹ jẹ́ ìṣọ́tí mi pé n tí mo kọ́kọ́ gbọ́ yẹn lásán. tí mi ò bá ti ṣe surprise fún ìyá Ṣákì àbí àgbègbè lọ́la ìyá Ṣákì ni. tí bá mi ṣe surprise. ohun tí ò fẹ́ jẹ́ kọ́ tí mi lọ ni o ti ń sẹ́tù. máa arrange ẹ̀rù abáyé gbọ́n tó máa ṣe nìyí ibi tó bá fẹ́ ká ti wá surprise ẹ̀ ibi tá a fẹ́ ká mọ́. ṣọ́ọ̀bù ẹ̀ la máa lọ. jẹ́ ká lọ lé. ilé ò dáa ọkọ ẹ̀ máa ń lọ ó máa ń bọ̀ nílé ni mi fẹ́. jẹ́ ká lọ lé. ilé la máa lọ. ilé la máa lọ. ilé la kọ sí mi oko ilé. ilé ò dáa sí èmi ni mo ti lé ọbẹ̀ tí mo bọ̀. ànílé la máa lọ. ilé ò dáa. ilé rẹ̀ mi mọ̀ mọ̀ ni mo ń tún sẹ́nu ìyá ni. alẹ́ mọ̀ mọ̀. kí alẹ́ jẹ́ ẹ lọ. ìyá kan ló ti mi sí ikú ni. ìyá ọgbọ́dọ̀ jọrẹ́ mi. torí ẹdúná idiot. point of correction but that idiot mo dàgbà mo rán ni mo dàgbà mo rán ni. kí lè ń bára yín fa. alátẹnujẹ lẹ́yìn ò bá o. kí ló rí. kí ló dé tó nínú ẹ̀ wá ń dùn sí ẹ̀ tó ń ṣàdúrà fún ẹ. àìrọ̀ o ti àtọ̀. lọ́jọ́ ti dáná. má para ẹ ikú ń bọ̀ lálà má para ẹ. òun bù òun gbé ẹsẹ̀ pé. nítorí pé eré òkú ló gbé wá bá òkú is a wasted something. eléwà ń gọ. eléyìí ọjọ́ ìbí ni ọjọ́ àbí ni. jọ má bínú. ó yẹ ká ṣàjọyọ̀. ọjọ́ bí ẹ̀bùn kẹ́bùn lónìí. ògọ̀ tó bá ti di yẹn màá tún ṣe onímù yìí máa ṣe. Gaji. láì láka ẹ wo járe ń tiẹ̀. Gaji. ẹ lọ fọkàn balẹ̀. wá. jẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀dẹ̀ yìí àmọ́ ọ̀dọ̀ torí irú àwọn eléyìí. lọ́lọ́ ṣe dá ẹ̀yìn. irú àwọn eléyìí èèyàn dàpọ̀ yìí. eléyìí. ibi ni mo jókòó sí o tó ọ̀n rọ́bìṣì èmi pé. ṣé mi ni eléyìí. ìwọ ni. òdòdó eléyìí ọ̀fìn ibo lèmi. eléyìí ọ̀fìn Òkè-Jìgbò. eléyìí ọ̀fìn Ògùn state ni. Òkè-Jìgbò. bẹ́ẹ̀ ni ìwọ rọ́bìṣì èmi wípé èmi ò lówó kankan tẹ́mi fẹ́ fi ṣe kinní kan. Ọlọ́run wá bá mi ṣe ayé ni mo wà ojú wa gbé problem ẹ wá èmi náà ní the only person tó ní solution I'll take care of it. má bínú o ṣe jùmọ̀. ẹ ká ṣe àṣẹ tó ń sọ. tó bá ṣe surprise. ṣe bóyá ká ṣàjọyọ̀ ọjọ́ àbí ni ò bá wa sábà ọjọ́ àbí. ẹ ṣì wá ń bì látàárọ̀ tí mo ti ní kẹ́ máa lọ ẹ ṣì jókòó ètò ẹ ṣètò ẹ wá máa lọ. mo lára báwo ṣe máa ní kí irú mi máa lọ. ó dáńgbà tó bá ń bọ̀ sí tó bá tún bá yín kí ni kí n tún máa sọ. kí ni. ẹ̀dẹ̀ mẹ́rin tí mò ń bá gbélé o mi ì fẹ́ wàhálà o. wo fọkàn rẹ balẹ̀ kí ni ṣé mi wá jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó lè wà kó báyìí. ẹ ti gbàgbé ọjọ́ ojú wíńdò ẹ ti gbàgbé. wo ilé nìyẹn ti ṣẹlẹ̀ wọn bí ẹnibọdì rẹ kí wọ́n ṣẹlẹ̀ ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀rí òun ló ń sanwó. gbangbala wa. ẹ wá máa lọ a máa ríra létà. nǹkan nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mi fẹ́ kó repeat ara. mo lè repeat ara ẹni lọ́jọ́ bí ẹ. ó lè repeat ara ẹ ẹ mọ̀ pé ó ń ṣọ́ mi lọ́wọ́ lẹ́sẹ̀ ni ẹ̀yin náà mọ̀ ó ń ṣọ́ mi ni. wo jájá yóò rí wa gbangbala wa. ẹ̀mí ò fẹ́. ṣe bẹ́ẹ̀ ni ó yá jọmọ
My friend, God bless you. Mi lè gẹ́lẹ̀ láyé. Ìmọ̀ kìíní yẹn fún. Ìgbà tí mo ní kẹ̀kẹ́ dúró, ó ṣọ́ ẹ̀kẹ́ fi kórọ̀sì stop mi. Ẹ lè bọ́ lọ́jọ́ bí nínú jẹ ni. Hey, please. At this junction, wà fún láìkí sọ̀rọ̀. Okay. Now, tí ma bẹ́ ṣe nǹkan mi ò láìkí máa ṣe nǹkan kẹ́ máa dàrú. Ó ní bá ṣe plan gbogbo nǹkan yìí. Òun ládé ìgbà yìí sí, ó sọ pé òṣòdù là wá bá. Olóòfẹ́ ṣe surprise fáláṣírí ẹ̀. Now, ńgbà tàdé báyìí, gbogbo surprise tèmi ti máa ń rí láyé. Tí onífèrè bá fi lè fún fèrè bá ń àbí pé àjọ bí ẹ sọ pé oníbẹ̀rẹ̀ mọ́ I was shocked. Mo bọ̀. A ṣe gbogbo ẹ̀ náà ó dúró síbẹ̀ kò mìíràn kò jó kò ké. Ìgbà ló fẹ́ bú sígbe. Mo bọ̀ ó ṣe wá ké. Kó bú sígbe. Ẹ má wọrí. Kò ké báyìí. Ìgbà ló fẹ́ bú sẹ́kún. Mo bọ̀. Wá ìwọ náà ó yẹ kó ti ké. Ta ló kú? Ṣé nígbà tí yẹn bá kú kó tó ké Ẹ ni? fẹ́ lomi ojú ni. Omi ojú bá wò ni ṣé o mọ̀ pé ní ọjọ́ bí ẹ wàá ṣe surprise fún ẹ mi ò ṣé fẹ́ rọrọ kó ké? ẹkún ẹ máa lọ. Tó bá bẹ̀rẹ̀ omijé àfẹ́ lò torí ẹ̀ máa sọ pé omijé ojú mi ń bèrè àánú rẹ̀. Ọmọlára. O rọrọ ẹkún. Òkè tó bá rọrọ ẹkún kéèkì ńkọ́ o. Àgbẹ̀ kéèkì àgbẹ̀ bìrìjì. Ṣé lórí kéèkì 35 tẹ gbé wá? Àtàwọn tó ní ṣọ́ọ̀ṣì yìí tẹ lọ kó jọ. Customize cake happy birthday Ọmọlára. Ẹ máa kú lọ́wọ́. Ṣé o ní 35 ló ra ni? Ó wà mẹ́ngbà tá a lọ pẹ́ǹsì. Àwọn ọmọ àìfowótọ́. No, mo kàn fẹ́ mọ̀ ni. Ìwọ ò lówó tó lè fi surprise ẹ̀ àtúwẹ̀pẹ̀ wọ́n bí pé èlò ní cake now for your information 5 lára. Ẹ wá máa lọ. Ẹ ṣe wá rí báyìí surprise ti tán bó ṣe wà yìí ojú ẹ̀ tí mo ga jí gbé cake let's go. Ẹ pàṣẹ ẹ ṣe wá máa lọ ẹ kílé. Bàbá ti rí ẹlẹ́yìn wa kú pa. Ó dàbọ̀. Wá ẹni sùúrù inú ló ń bí. Wá Ọmọlára. Ẹ wọ ẹ máa lọ. Ọmọlára. Ẹ ṣe tó. Ọmọlára. O bójú mi jẹ́ o. Ẹ má bínú. O bójú mi jẹ́ o. Ẹ fọṣẹ fọ. O bójú mi jẹ́ o. Ẹ pẹ̀lẹ́. O bójú mi jẹ́ o. No problem. Ẹ máa lọ tí. No, ó kún nǹkan tá a jọ sọ balance ni. Balance kẹ iṣẹ́ tẹ́ ṣe tẹ́ parí iṣẹ́ tẹ́ ṣe tẹ́ parí yìí ni wàá tún ní balance ó láyà o. Ṣé parí ṣe. a ti ṣe tán tiwa kó sì tó. Ẹ lè ṣe tán ṣé ọlọ́jọ́ bìí ti ké ṣá ti gé kéèkì ṣé ọlọ́jọ́ bìí ti jó. Kò kàn wá pẹ̀lú. Kò kẹ́yìn a jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ṣẹ́ tẹ́ ń ṣe tó ẹ pẹ́ mọ̀ṣẹ́ tẹ́ ń ṣe ṣé ẹ̀yin ò mọ ìlú tó yẹ kẹ́ ẹ lù tọ́lọ́jọ́ bìí àbúṣẹ́kún. Ṣé kò ṣe ìgbà kankan náà yàrá ṣe ń kíyàn nílẹ̀ Yorùbá torí yàn máa wú tí yàn máa bẹ̀rẹ̀ sí ké tí yàn máa bú sẹ́kún ìjọ gbéyàwó ìjọ birthday ìjọ gbéni ẹ̀yin lùlù ọlọ́jọ́ bìí òkè ẹ̀ ní parabóńtó ẹ̀ ní ẹ̀ṣà ẹ̀ ní ohun àrò kò sí tẹ́ ẹ ní mbẹ̀ wá ní kí mo balance wà balance kọ́ balance ni
kò ká wá pẹ̀lú yẹn sà a máa gbóòtì wa. ẹ̀yin olè kẹ́ kọ́kọ́ ké. mo ṣe máa ké. ẹ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ gbé wa wá. ọlọ́jọ́ bí àké ńgbà ọlọ́jọ́ bí bá ké lórí tèmi náà máa wú pé màá wá ké tẹ̀lé. ọlọ́jọ́ bí máa rẹ́sìkì. ẹ mọ̀ àwa ti ṣe tán kò sí tó ká máa gbóòtì wa kọ́tẹ́ kó wa. ẹ jáfẹ́ gbowó. a máa gbowó wa. láì nílùú aró lọ́wọ́ ẹ fẹ́ gbowó. a máa gbowó wa. láì nù ohun ẹ̀ṣà ẹ fẹ́ gbowó. àbí ẹ mọ oríkì ẹ mọ anything fún là ń gbọ́ mi hàn ní mọ́tò ẹ tẹ̀lé mi ẹ já lọ irọ́ n bá fly o máa tẹ̀lé mi bẹ́ẹ̀. tí mo bá táyé wá mi ò ní ìyá nàìjíríà mọ́ o tí mo bá táyé wá Belgium ni máa lọ. ẹ kú ọjọ́ mẹ́ta èmi náà ni ojú yóò tàn yín jẹ. èmi lè wá ṣe surprise birthday fún ṣọ́ọ̀bù mi níjọ́ o pẹ̀lú ọ̀rẹ́ yín àìrèjà. madam tá a wá ṣe surprise tẹ́ẹ̀kì ẹ̀ ṣe ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ọjọ́ ṣe nígbà tẹ̀dẹ̀ wá lọ tán lọ́jọ́ yẹn o èmi náà wá jókòó wọn ò pín ìwà tí mo wù sáwọn ẹni ìwà burúkú ni kò dáa mo tẹ̀ ṣe wá pé yìí tẹ̀dẹ̀ wá wá inú mi dẹ̀ wá dùn ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ foríjì mi tábà gbàgbé ọ̀rọ̀ àná àkínrẹ́ ní bá ṣe rí ẹ gbàgbé ẹ jẹ́ kí gbogbo ẹ lọ sódò kó lọ mú mi. kó lọ mú mi jù mú mi. ok ma get cup kí lẹ wá fẹ́ báyìí kí ló ṣẹlẹ̀. ṣe rí ọ̀rẹ́ yín èèyàn ni mo pé o èmi ò mọ̀ pé kàn wọṣọ ni ó dáwọ́ èèyàn bóra ni o. ìyàn àrèjà ilé ọkọ ni mo wà jẹ́jẹ́ mi o mo bá dẹ̀ pàdé kinní ọ̀hún náà lọ́jọ́ náà èmi ti rò pé ó ṣù ọ ni ló bá dẹ̀ dún inú fún mi o òun á di gbá o òun á dà o ẹ wò ó dalé mi rú tán díẹ̀ ló kù o ọlọ́run báyìí ló yọ mí àtòrí mi ẹlẹ́dàá ìyá mi ó ní ó jẹ́ kí n kú òun lé ọkọ mi àṣé pákéjì ni bọ́dì ni kò sẹ́ńjìnì kò sówó lọ́wọ́ ẹ o. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé òru ni àrèjà tó sí ṣé ẹ̀rí àìtì ẹ̀. alẹ́ mi gan ojú ń dùn. a ní gbogbo ẹnu àrèjà gan kò débi ọmú kí ni rísì tẹ̀yìn wá gbà fún. ṣé ìgbé táwọn obìnrin bá ti gbọ́rọ̀ owó ètì wa máa ń nà ó lóun lówó lọ́wọ́ ni àṣírí ò ní kọ́bọ̀ ẹ wò ó ṣàtì ẹ̀jẹ̀ á fi tiẹ̀ lẹ̀ kò sínú èèyàn ṣé wàá mọ nǹkan tí mi wá pè yín fún sí. ṣẹ̀rí lẹ́yìn ọ̀rẹ́ yìí èmi wá fi mú fínlẹ̀ ọlọ́run ló yọ mí tí mi fi mú kó pàǹtí o mo ṣáà fi mú fínlẹ̀ wọ́n á rí i pé gbogbo owó tán náà ń jọ yẹn àṣẹyìn ilẹ̀ náà èèyàn ni yín ẹ ṣe yàn èmi bọ́ba náwó of Africa ẹ ṣe yàn mo padà gbọ́ mo gbogbo ẹni mo gbọ́ pátá. kódà njẹ́ ọkọ sọ fún mi tó fẹ́ wá sí ọ̀dọ̀ yín ṣọ́ọ̀bù ọ́ọ̀bù ló ti gbowó mọ́tò níbi tí mo ṣoore dé ẹ mo fẹ́ lọ rí mo fẹ́ torí apán ẹ̀ pé kó máa lọ sọ́dọ̀ yín kó lọ dá igbó síbi kan ká lè mú tẹ wá mo fún ní owó mọ́tò mo fún lówó káàdì tó wà fún wa pè é pé ibà ìjọ wà. ó gbé mo gbọ́ mo ní báyìí ní gbogbo paparazzi ẹ̀yin lẹ́kọ̀ọ́ wá inú mi dùn sí i ṣé wọ́n ní láti jọ ọ̀nà tẹ́tí wá lọ tán ẹ̀yin mọ̀ ní ìlú nǹkan kan mọ́ ọ tó rọ̀ ọ̀dà kí n má parọ́ ìgbà yẹn bí mo ṣàn tí mo ní kí n bá yín sọ ọ́ máa wò pé kí tí n má bá yín sọ ṣe máa gbọ́ àwọn mo ṣàwọn òkú ẹ̀kọ́ máa ń bẹ̀rẹ̀ ń kú mo ní pè é kí ṣàtìsọ pé mo ní láìkí. mo fẹ́ máa tọ́jú yín. ṣé mo ń ṣàárẹ̀ ni. àárẹ̀ bò. ẹni tó bá ń ṣàárẹ̀ náà máa ń tọ́jú. irú ìtọ́jú bẹ́ẹ̀ yẹn kọ́ àní mo fẹ́ máa gbé ọtí sí yín lẹ́nu kí n máa fún yín lóúnjẹ kí n gbé yín sẹ́sẹ̀. ó kì í bí àti àwọn bèbí sí tọmọ. tẹ́mi ò bá dẹ̀ lè gbé yín sẹ́sẹ̀ ẹ̀yin á gbé mi sẹ́sẹ̀ ká ṣáà máa tọ́jú ara wa ó ti yé yín. tí n bá fi gbé yín sẹ́sẹ̀ ìrìn àjò yín á bẹ̀rẹ̀ látòrí pajápajá ọlọ́mọ yẹn kó lórí stroke tí n bá gbé yín sẹ́sẹ̀ báyìí sórí ẹsẹ̀ yìí náà ẹ má bínú tí n bá gẹ̀ẹ́tì dáadáa bí ìgbà tẹ́ ń fi style toast mi ẹ fẹ́ fẹ́ mi ká máa fẹ́ ra kí n má ní kẹ máa ké. nínú gidi bí aṣọ òfì. wọ́n yóò oyè yín oyè yín. Okay. But I'm sorry to disappoint you. Bá ṣe wà yìí a lè fẹ́ra.
ká a lè fẹ́ra ká ní pé àmúra ní neutral ground bọ̀ tó ní pé mo mọ̀ pé ọ̀rẹ́ mi lè fẹ́ awo ò gbọ́dọ̀ sọ́gbà tẹ awo mi ní ṣerú ẹ̀ láyé àmì ní ṣerú ẹ̀ Gaji àti Àrẹ̀jà ọ̀rẹ́ mi ni wọ́n mi ìdẹ̀ ní dalẹ̀ wọn láyé tẹ́ bá ń wọ ẹni tẹ́ máa jọ máa tọ́jú ara yín ẹ̀ wá síwájú mẹ́wàá yìí ok torí pé mo sọ pé a wá ṣe surprise wàláì mi ò lówó àbúrò mi ló lówó tí mò ń ná èmi náà máa ń pè ní arówó àbúrò bùnà arówó àbúrò fi ṣojú. ẹ dá dúró so gbogbo owó tẹ̀ ná látọjọ́ owó olówó léegun náà ni kò sí ti yín ń bẹ̀ àbúrò yín kọ́lé ẹ̀ ń jíṣó ni ìmọ̀ká yìí iṣẹ́ ti olóòórùn mo rò pé àwọn èèyàn kan tó ṣá proper ni ẹ̀ ṣàrárá ẹ̀ já ẹ̀ lé ẹ kóra yín lọ olóòórùn gbogbo tí ẹ̀ mọ́ tán bá ká dọ̀rọ̀dọ̀. so àìrìn jìnnà láàrin abúkẹ́ ọ̀kẹ́rẹ́ tí yóò bá wa sọ nǹkan mẹ́rẹ̀ẹ́ for the first time in my life mi ò rí olóṣó obìnrin tó ń tó sọ ọkùnrin rí mo fẹ́ ká máa obìnrin wa ó wá mú proposal wá pé òun fẹ́ kí n máa nà òun ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀ ṣé bí itan ni ṣé bí aya ni ṣé bí ìfurọ̀ ni ó jù mí lọ olúwa ẹrù yìí pọ̀ mi ò lè gbé ẹ̀mí mọ́ take over. ẹ̀dá ẹlòmíràn á sì lọ ṣìyàn. ojú òní tí alibarika ní Muhammad ẹ bínú pé mo ní kẹ́ ẹ padà yọjú sí mi. ẹ mọ̀ pa tí lásọ̀ tí pẹ́ ní ẹ máa pè mí tẹ́ bá ti ṣe prayer tán. bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà mo fi ní kẹ́ ẹ yọjú sí mi àmọ́ mo ṣe bá fẹ́ lórí ẹ̀. mi ò gbọ́ kéwò. ẹ ní kọ́ lọ́la wàhálà ọ̀ka ànàmọ́ra kò sí bó ṣe wò ó lè rí tí ń jẹ́ òdodo a gbọ́dọ̀ sọ. ok sir. ẹ wàá rí i ó ní láàyè tí kò wá ní àwa ẹni wá ilé àwa yóò wá tí ọlọ́run ọba mi ò bá sọ tọ́lọ́run ọba mi ò bá fi hàn mí èmi ò ní sọ. ok sir. gẹ́gẹ́ bí àlàyé tẹ wá ṣe fún mi mo á ṣe bá fẹ́ lórí ẹ̀ bàbá ó yẹ kẹ́ ẹ wá sọ pé alihamudulilayi. alihamudulilayi owó dé olùwà ṣe o tí o bá tiẹ̀ gbọ́ kéwù mo mọ̀ pé ọpẹ́ ló ń jẹ́ alihamudulilayi olùwà ṣe. ṣẹ̀wá ní ìdí tó jẹ́ ìyà síbẹ̀ ni pípa tẹ sọ̀rọ̀ ń jò ní yìí mo sọ fún yín bẹ́ẹ̀ sùúrù lùgbà ìdí tí mo fi ní ọmọ dúpẹ́ ni pé òrè yín dé tán. àṣọrẹ mi ṣì dé tán náà ni. ọmọ kan ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù torí ìròyìn adé tí gbogbo ayé àbò rẹ̀ wọ́n á bá ọ dúpẹ́ àsìkò díẹ̀ náà ló kù díẹ̀ ló kù ó wá ní máńkà náà yorí dùlẹ̀ àjìláta àjálẹ̀ náà làwọn fi amánà ṣàwọlé mánú rí dùn. هو ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن وأولئك كان سعيهم مشكورا. bàbá ṣe rí tẹ́ ẹ bá lè ní sùúrù díẹ̀ gbogbo ohun tó kù táyé ò fi mọ́ kí yín pé ó kú oríire ó kú ayọ̀ díẹ̀ ló kù gbogbo oríire tẹ́ ẹ fẹ́ máa ṣe fáwọn èèyàn láti fẹ́ máa dùn àwọn èèyàn nú gbogbo ẹ̀ ló dé tán yìí. sáà ni ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ wa rí àbúrò yín yẹn nǹkan kò gbọ́dọ̀ ṣe. tí ó ṣàárẹ̀. àárẹ̀ ò ṣe àmọ́ kò gbọ́dọ̀ ṣàárẹ̀ àbúrò ò gbọ́dọ̀ ṣe torí ọ̀la tí oríire ó dé bá yín láìpẹ́ ẹ dákun ẹ fi sùúrù kún díẹ̀. ẹ kú iṣẹ́ sà. naam. alákọ̀ọ́kọ́ èmi àti yín tí mo ra ti pẹ́ mi ò kàn dọ́dọ̀ yín ṣiṣẹ́ rẹ̀ ni. naam. ṣùgbọ́n mi máa ń wo yín lókèrè táwọn èèyàn ńláńláńlá máa wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín ní ọkọ mi sọ pé tí n bá lè gbé problem mi wá bá yín ó yẹ kẹ́ lè bá mi rí solution. ṣé wàá rí n tẹ́ sọ yìí sí pígbà tó ń pọ́n ṣe breaking news ni breaking news tí mo á gbọ́ kò jọ bí wọ́n sọ pé
epo fẹ́ wálẹ̀ àbóúnjẹ fẹ́ wálẹ̀ nígbà tó lọ́pọ̀ tún kidnap èèyàn lọ́nà obìnrin ni bóyá nǹkan tẹ́ sọ́lẹ̀ bóyá gangan mò ń ṣàlàyé fún yẹn o. ibi tẹ́ ìyá sí òye mi. kì í ṣe good news mo wá báyìí mo ní pé ìyá ń jẹ mọ́nà wọ́n ọmọ Ọ̀rúnmìlà wọ́n ẹ̀yin wo kó má bàa. bàbá ẹ̀ sì lè fa àfáà lè mi. ẹ ṣe ẹyin tí mo ń ṣàlàyé sọ ni pé mo sọ pé mo wà nínú problem mo ní mo ní ìdí owó ẹ bá mi ṣògùn owó ẹ wá ní pòkè pé ẹ máa bá mi pray mo rò pé prayer tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn ẹ máa bá mi wo ògùn owó tí ẹlẹ́dàá mi tó mú mo dé ìsìnkẹ́ kọ̀ sọ pé ògùn owó ilé ni ẹ̀pẹ́ náà ẹni pé kí n ṣe alihamdulilayi mo bẹ́ẹ̀ ẹ ti máa. bàbá yẹ ẹ ṣe ní sùúrù isibiru wasabiru arabitu watekun lọ halala ohun tó fẹlẹ hù ìsùúrù ni ẹ ní. mo táìmù ti lọ sà. táìmù wo ló lọ táìmù ọlọ́run èé lọ. ẹ ṣe 17 years ago ni mo ti gbọ́ cement first time tí màá gbọ́ 17 years ago mo gbọ́ pé kí n ní sùúrù kí n gbé àdàmì ní ọmọdé o kí n ní sùúrù mo wá ní sùúrù láti 17 years ago ìgbà tí mo gbé ẹ̀gbọ́n mi ò bẹ́ẹ̀ pé bí a bí in another 2 months mo máa lówó ni ọdún kan kọjá kejì kẹta mo ìtura dọ̀dọ̀ ní 17 years after ẹni kì í ní sùúrù day time o ṣé gbà tí n bá di bàbá Fatai rolling dollar. ẹ má bínú ẹ ní láti bí 17 years lẹ ti ń gbọ́ yóò dá ṣé ẹ lè bá mi káyé èèyàn tó ti kú tẹ̀yìn mọ̀ láàrin 17 years. èmi ò ń ṣe mọ́ṣúárì attendant. àmọ́ ẹ léèyàn tó súnmọ́ yín tó kú tẹ̀yìn gan ò pé ṣé lágbájá ti lọ rí ó yẹ kẹ́ ẹ lè máa bẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bá tiẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ rántí àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ ẹ rántí àwọn tó wà lọ́sípítù nù nira. ẹ jọ sá ṣé mo lè bèrè nǹkan kan sá. mò ń gbọ́ yín. owó tí mo fún yín táyì tí mo wá wò ṣé mo lè dá padà fún mi. bàbá yìí ló lẹ fún mi. ẹ gba 1000 lọ mi. 1000. ìjọ yẹn gan mo ní pé n fún 500 ẹ gbé 1000. 1000. bẹ́ẹ̀ ẹ padà wá kẹ wá gba 1000. kí n padà kí wọ́n mọ́tò 700 wá gba 1000 again. ọ̀rọ̀ yìí ò yé mi ni ẹ bẹ̀rù Ọlọ́run. pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe lórí ayé yín. ẹ ṣe wàhálà kankan because ìgbà tí mo dé ìsìn gbogbo nǹkan tẹ bá mi sọmọ pé kí n dé ìbàdàn kẹ́ ti bá mi gbé ọṣẹ ògùn owó kí n kàn máa gbé lọ ní ẹ wá ṣe sọ. ògùn owó kí lè wá kiri ẹ ṣe máa rò kankan tó sọ for you to say anything you have to choose the right time place manner to convey the message. kí lè ń sọ. Ọlọ́run á gbọ́ mi lọ́wọ́ yín fún gọ̀tàn ṣe ẹ mọṣẹ́ gbẹ́wàá ẹ mọṣẹ́ ẹ má wọlé kò sọ àlà. bàbá yìí kí ló dé tẹ̀ ń ṣe báyìí. la ilaha illallah muhammadu rasulullah àbí ilé ayé yìí náà kọ́ ni tí táàkùn yìí bá sì lè ní sùúrù owó orí rẹ̀ ló dé tán yìí. ṣé mi náà ṣe nǹkan mi tó ní í ṣe ni mo ṣe Ọlọ́run ó dojú tì mí. bàbá ló ṣe yín tẹ̀ mí bí olókè ilẹ̀. ọkàn mi ò balẹ̀. àwọn gbarúmọlẹ̀ ó wà jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀. mi ò fẹ́ ṣàmì because àwọn gbarúmọlẹ̀ mi ò nídìí pé nǹkan sọ mi báyìí. tí àgbọn bá fẹ́ ṣòro á ti dìbọlé mo fẹ́ ṣòro sá. bẹ́ẹ̀ ni sá. ọ̀rọ̀ yín ti yé mi. ẹ ṣé. mo ń gbọ́ yín ẹ̀yin àti tàwa lẹ̀ ń jà. ẹ ṣé èmi àtàbúrò mi ni ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni wá. ní bíbí tó ń bíyàn tẹ̀lé ara wọn náà bí tẹ̀lé mi ló mo gba 5 years lọ́wọ́ ẹ̀. tó bá léèyàn lówó nù ní olówó tó bá lọ́lọ́run kẹ́yìn ọlọ́run kẹ́ Jídé kó wá ṣàánú mi kó ṣàánú mi. kí láǹfààní olówó tá a súnmọ́ tí ò ṣe ní lóore olówó má jásí kòtò má jásí gegele olówó tá a bá jẹ́ ní owó ẹ̀ ní olórí burúkú ni Jídé. bẹ́ẹ̀ ni sà ó le tó bẹ́ẹ̀. ó kọjá bẹ́ẹ̀. bàbá àti màmá tàbá máa fẹjọ́ ẹ̀sùn wọn ti kú bí ẹ̀mí mi sọ fún mi pé àwọn pẹ́rẹ́ǹtì wa ló lò. bọ́ńgbà tí mo wá jáde tí mo ṣàwòrò tún fẹ̀. àwo ni òsè ní àbí. ńgbà tẹ ẹ lẹ́ẹ̀ṣàwo ohun awo mo bá yín fọ̀hún. náà àwo yẹn kọ́ àsìmọ́ni mo ní babaláwo tó pọ̀ o mo ní l'Óṣogbo mo ní n'Ífẹ̀ mo ní ní Ìbàdàn mo ní ní Ìjẹ̀bú mo ní ní Òdògbolú mo ní ní Ṣàrà mo ṣàwọ́ gan. ibẹ̀ náà sọ fún mi pé èmi ló lò. wọ́n ti lò ṣẹ̀dá yín. wọ́n ti lò mí ìṣẹ̀dá kan wọ́n ti lò mí. ẹ̀yin gangan. ẹ jọ sáyé má bínú ká ní pé ẹ gbọ́ pé èèyàn kan lò yín wọ́n fi ń ṣoògùn owó wọn wàá tọ́jú yín ẹ jẹ́ má bínú ṣé ẹ ní bínú. odòdì wọn ò lè rí mi lò.
ẹ̀yin tí wọ́n ti lò náà ni ẹjọ́ mọ́ lọ́dọ̀ yín. ẹ ṣe náà wọ́n ṣe wá lò mí yìí kéèyàn wá lò mí kó lo àìsíkì mi kó fi mí ṣògùn kó wá máa ní o ó ní owó gan ni o. yes tí o wà tọ́jú mi ṣé kò tó kí n bínú. ó tó bẹ́ẹ̀. bàbá kí n bá problem lọ sí ọ̀dọ̀ èèyàn tí mo mọ̀ kó lówó kí n máa bá problem bíi 100,000 kó máa fún mi 50,000 half tó bá jẹ́ iṣẹ́ níbínú. bàbá ṣe rábúrò mi tí mo torí ẹ̀ wá sọ́dọ̀ yìí. ẹ pààyàn. ẹ ti get sign. ẹ̀yin náà ti pẹ́ ń bẹ God bless you. alàgbọ́ mo fẹ́ pàdánù mo fẹ́ kí wàá mi pa. kí n bá yín pa. ẹ dákun tá ń júwe àyín fún yín. èmi máa kàn kọjá níbi tẹ́lẹ̀ signboard ọ̀dọ̀ yín mọ́ ni tẹ́lẹ̀ tó pé fún àyẹ̀wò ní kíní kan wá rí dókítà kíní kan wọ́n fi dókítà ti orúkọ mi tí o pé bẹ́ẹ̀ hospital ẹ̀ ní gbọ̀gbà tí mo dé báyìí máa rí pélé babaláwo ni so mo fi wá so signboard anybody ojú ẹ̀ fún mi signboard mo follow. ẹ dákun ibi mo rí signboard mi mọ́ òun ẹ rí tí wọ́n mo kọ apààyàn síbẹ̀. a mọ̀ pé mi aláìní àti code ẹ lè fà pàwọn síbẹ̀ náà àrẹ̀mọ náà lè máa fi cover gbogbo ẹ̀ so anything tó wá tẹ̀lé àrẹ̀mọ ìgbà tí bá débi ni tí client bá débi lè máa mọ̀. ẹ wo ẹ gbèsè yín lọ bò mí kí wọ́n bá yín pa kí ní ìsàpàyàn o àrẹ̀mọ tààràtààrà lèmi o. bàbá tábà fẹ́ fi tàbúrò mi bẹ̀rẹ̀ nǹkan pé kẹ́ fi bẹ̀rẹ̀ pé ẹ fi ń practice bọ́n ṣe máa ń pààyàn bẹ́ẹ̀ ni. kí n fàbúrò yín bẹ̀rẹ̀ sí àpèyàn pa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ wo ṣe rí àwọn bàbá tèmi tí wọ́n bí mi lọ́mọ tí wọ́n fi iṣẹ́ ìlé mi lọ́wọ́ wọ́n pààyàn rí o yóò ṣe wá torí tèmi bẹ̀rẹ̀. àwọn bàbá yín kọ́ mo gbéṣẹ́ wá fún yín mo wá rí ẹ fáwọn bàbá yín lẹ̀ tí wọ́n pẹ́ mo fẹ́ lọ báwọn bàbá yín máa lọ báwọn ẹ̀yin mo wá rí boys to boys. ẹ wo arákùnrin yìí tó fẹ́ gbòòtọ́ rọ̀ èmi ò lè pààyàn wọn ò sì ní pààyàn dákun wọ́n fi wẹ́ lọ mí mọ́. bàbá ẹ má dọ̀ọ̀dà ara yín iṣẹ́ àrẹ̀mọ tẹ́ ń ṣe oògùn ẹyin kíní kan oògùn ilẹ̀ tútù èlò náà mú wá fún babaláwo bọ oògùn apààyàn pé èèyàn pààyàn lásán ẹni ń price yín kò sólọ́ mi o bẹ́ẹ̀ tí mo fẹ́ pa yìí ọwọ́ ẹ̀ máa ti lọ gbowó tí màá fún ẹ̀ á fi ṣoògùn ẹ̀ bá mi pa màá tọ́jú balance ẹ̀ màá máa fi mutí after tó bá ti kú. wọ́n fi wẹ́ lọ mí mọ́. bàbá ṣe ń ja yín ẹ mọ̀ṣẹ́. èmi ò sọ́nà ọmọ ẹlẹ́rìí àbàjá tó bọ́ bí ògùn ẹ̀mí bàbá wágun òpinlẹ̀ ẹja bá bá òfin ránfìràn ṣáìpẹ́ ẹ̀mẹrin lágbàmí máa jẹ́ ọ̀nàkú àtẹ̀gbọ̀ngbọ̀ ọ̀nà sómi sùúrùsù ẹ̀mẹfọn ẹ̀mẹranko ayọ́mú fọkùn yánpọnyánrin ẹranko abiwo gàgà lọ má jẹ́ ń fi ọ́ o má jẹ́ kí inú bí mi o. gbogbo ń tẹ́sán yìí àwọn tó máa ń ké chant àwọn ọmọ Ibrahim Chatta tó máa ń ṣe birthday surprise tó máa lọ ń kéwì fún yàn wọ́n máa ń sọ pé wọ́n ń pẹ̀ṣà òun ni bí ó bá ṣe fine kẹ́kọ̀ọ́ sọ pé happy birthday to you ọ̀tọ̀ èmi lẹ́ fi rhymes lẹ́ fi ń dẹ́rùbà ẹ̀sọ̀ yẹn di bàbàrà mọ́ṣẹ́. ìgbà tẹ́mi ti rí signboard yìí tí mo ti rí ti pẹ́ tẹ́ni tó bá ń kọ nọ́mbà tó ṣe mistake tọ́pa kíní kan lẹ́nu ìmọ̀ tán parẹ́ wọ́n fi white kún báyìí lè ṣe correct signboard wọ́n á ṣe wá fi kò jọ ṣọ́ọ̀kì kò jọ kankan wọ́n á fi kọ 8 síbi àárín ibi tán ti pa nọ́mbà rẹ̀ mo ti mọ̀ pé ẹni tí kò lè change ordinary signboard èlò náà ṣe signboard táì lè ṣe mo ti mọ̀ pé mọ́ṣẹ́ kankan bẹ́ẹ̀ ṣe wáyé máa jáṣẹ́ yín àtọmọdé àtàgbà oníyàlejò máa jẹ́ kó mọ̀ pé mọ́ṣẹ́ tẹ́ṣẹ́ fìlà bíi kamat ilé olówó yìí nonsense mọ́ṣẹ́. wọ́n ti bẹ̀rẹ̀ kan olóògùn kù béèyàn ò bá wò dáadáa béèyàn ò bá wò dáadáa èèyàn ó lákìyèsí pé gbèrè ti ń bẹ lára rẹ̀ èmi ò mọ̀ òun sì fẹ́ bù sí nǹkan tí ń ju ọ lára kiri wọ́n ti yọra wọ́ òun. ẹ̀gbọ́n bínú ṣe rí lòdì ṣe yàn èmi fúnra mi ní nǹkan tó important tí mo fẹ́ ròyìn fún bí mo ṣe ní kí n pe aago yín lẹ́yìn fúnra yín pè mí pé ń bọ̀ ń bí yẹn so ohun tí èmi dẹ̀ fẹ́ rí yín fún àmájáde ni mo ti rẹ́dì so bóyá kẹ́yìn sáré sọ nǹkan tí ẹ bá wà. ṣé ọlọ́run á pọ́n ẹ lé mi ò dẹ̀ ní gbọ́ àìtí lágbára ọlọ́run tó gbẹ̀gbọ́n lọ́wọ́ Ísákì tó gbé fún Jákọ́bù ó mọ nǹkan tó ń ṣe torí mi gbàgbọ́ pé olówó làgbà so ọlọ́run tó wá bá mi fi owó ṣàgbà fún ẹ lágbára ọlọ́run kò ní bá mi gbà lọ́wọ́ ẹ sórí nǹkan tí mo tú àárí ẹ fún ẹ ọ̀rọ̀ owó ni mi ìdẹ́ nífẹ̀ẹ́ kó bínú
torí wàá máa rò lọ́kàn yẹn pé ṣẹ́gbọ́n yóò tiẹ̀ mọ̀jọ̀rọ̀ owó lọ ni kò mọ̀jọ̀rọ̀ owó lọ ni jọ má bínú. Ní area mi níbi tí mò ń gbé woman kan wà ń bẹ̀ a close aláṣírí mi ni tí nǹkan bá dojúrú ń gbà mí tí ò sí mọ́ọ̀ṣì lọ́ mi mo máa ń yáwó lọ́wọ́ ẹ̀ torí gbà gbogbo gbà kọ́ ni máa fẹ́ disturb ẹ̀ mo máa ń yá lọ́wọ́ ẹ̀ máa ń gbà kan láwìn lọ́wọ́ ẹ̀ tí n bá dẹ̀ ti lówó mo máa ń fún un kò dẹ̀ rojọ́ mi ń bì kankan rí ó jẹ́ kí n láìkẹ́ ṣé wàá rójò tó rọ̀ ń jẹta mi ò bí ó rọ̀ ń bí ìjẹta gbogbo àwọn tí wọ́n ṣe foundation tí ẹsẹ̀ ò múlẹ̀ wọ́n ti sunkún báyìí wọ́n ti ń fi ilé pìtàn ọlọ́mọdé àfi ilé pìtàn pé ńgbà tí mo kọ́ lérí ilé wo rẹ́rẹ́rẹ́rẹ́ ládùúgbò wa òpónà ṣubú lulẹ̀ lọ rẹ́rẹ́rẹ́ làgbàrá wọlé àwọn ọmọ yìí ó dẹ̀ pé èèyàn kan fi àgbàrá sà sí wọn ni gbogbo àgbàrá parapọ̀ ilé wọn ló wọ̀ lọ unfortunately àwọn òkú mọ̀ pójú máa rọ̀ ọmọ kan wà lé bí baby bí ọmọ 6 years ó wà lé ó ń sùn làgbàrá wọlé àgbàrá po gbogbo inú ẹ̀ pọ̀ díẹ̀ ló kú kágbára gbé lọ ọlọ́run tó sọ pé títì nílẹ̀kùn wà ọba rọ̀ṣọ̀ ọmọ yẹn lọ hospital táǹtà dẹ̀ wáyé sí kéèyàn máa gbàdúrà kéèyàn máa ṣàárẹ̀ ẹni bá ti ṣàárẹ̀ tó bá dé hospital ló máa mọ ètò ń ta oògùn o gbà tó dé bá wọn ní for anything at all kọ́kọ́kọ́ lọ deposit 300,000 mo ní kí lọ́mọdé mélòó ló wà lára ọmọdé tó fẹ́ deposit 300 but doctor ṣàṣùpọ̀ kan deposit 300 woman yẹn sunkún wálé ó wá bá mi mo ní òkè ẹ jẹ́ kí wọ́n á pe doctor pé ẹ gba ọmọ yẹn ẹ admit ẹ ẹ máa bá treatment lọ tó máa fi tó 3 hours wọ́n máa rí owó but gbogbo ànámọ́jẹ̀ta yẹn kọ́kọ́ mi ìráyè wà bí woman yẹn ṣá wà padà wá bá mi ló wà ń jọ mí lẹ́nu mo á ní kí n wá rí ẹ pé kò bá mi help wọn ìyẹn ní kọ́kọ́ o nígbà tó ju ẹ̀ wọlé ẹ̀ gbogbo tẹlifíṣàn fíríjì fírísà kankan woman yẹn máa ń ta minerals gbogbo fírísà wọn pátá lòjó tí wọ́n náà ti bàjẹ́ gbogbo everything nígbà tó sọ wọ́n sí o àwọn tẹ̀ fẹ́ máa sá fóòmù sá kí ni kò ní ẹ máa sá wọ́n fẹ́ máa tún ṣe àṣìbí ẹ máa tún ṣe àbúrò mi ara mi ò lábúrò òsì àbúrò mi máa ra mi fún gbogbo iṣẹ́ àtọ́bàjẹ́ tí bá rí tẹ́ bá tún ṣe àkànṣe mi ní báyìí sọ̀rọ̀ mọ́ sọ wọn á gbọ́ ẹsẹ̀kẹsẹ̀ mẹ́rin ti ń gbé fáwọn bólà èyí tó máa gbé kinní kan ṣáà fara àdúgbò wọ́n ti yá gbogbo ẹ̀tàn fún wọn so mo á ní kí n wá bẹ̀ pé bá ṣe máa sọ̀rọ̀ wọn di ilé ọba tó jó ẹ̀wà ló bù sí so bóyá máa bá mi ṣàbẹ̀ lọ ok 300 owó ọmọ tó wà lọ́spítù gbogbo nǹkan yẹn tẹ́ bá fẹ́ rà ó máa tó bí èlò wọn níbi 1.6 mo ta bá ṣàmú 300 mọ́ á jẹ́ 1.9 so ká sọ pé ká ṣàbà wọn pàjọ́ èdè sí 2 million ọmọkàn tún lè fẹ́ ra food stop sílé nǹkan torí àgbàrá ti gbé gbogbo oúnjẹ wọn lọ so ká ṣàbà wọn ṣe ṣàkójẹ́ bí 2.2 mo á ní pé èlò ni wọ́n lè rí wọ́n ti ẹ̀yìn tẹ́ ọmọ ní ìyẹn ọkàn mi tí n bá ti rí wọ̀ kó fẹ́ mi ní just 2 million kémi fún wọn so àwọn wá bí wọ́n ṣe máa lórí 200 tó máa sọ tara wọn so ọlọ́run bá ń pọ́n ẹ lé owó nìtàn lọ́wọ́ ẹ̀ ò ṣe àkànní kan ọmọ olókùn ọ̀la ọmọ olókùn ẹ̀sìn ò ṣe ọlọ́run àpọ́n ẹ lé ó dá mi lọ́rùn. ó èmi lẹ́ ń bá wí sorry okay èmi lẹ ní pé kí wọ́n á fún wọn ní just 2 million naira. just gbé pé mẹ́rin náà ni just 2 million àbúrò máa fún yín. ẹ̀dẹ̀ tí ní káwọn bólà máa kẹ́rù wọn lọ. èmi mo wọ́n dà wọ́n ni mo tún kọ́ máa ẹ̀yin bólà kí mo jíjú mo lajú mi fẹ́ rí ẹni tí mo sọ ti palẹ̀ mọ́. bọ̀tẹ́ sọ pé woman yẹn ṣoore fún yín gan. olóore mi ni. wáyé táyìn wá fi bíṣù. kí ni mo ṣe. ẹ ti sanwó sí square zero báyìí ẹ ti dá wọn padà sẹ́sẹ́ àárọ̀ because gbogbo bẹ́ẹ̀dì wọn tó yẹ kán ra sáàkó gbẹ kán máa fi sùn ẹ ti ní kán fi tọrẹ ṣáà kán máa sùn lẹ́lẹ́ ní báyìí. ẹni ò tí o bá ti fún mi lówó tí wàá di fún wọn máa lọ gẹ́ẹ̀tì mi. owó èwo. tí mo wá bá ẹ fún. oh just 2 million. God bless you. okay that's the language. bọ̀dá ilé ayé ta wáyé 2.2 lẹ́pọ̀ owó yẹn 2 orí ẹ̀ gbọ́dọ̀ pé ní just 200,000 ká má tí ì sọ mílíọ̀nù lè wá sọ pé just 2 million. kí ni problem yín bọ̀dá mi tẹ́ẹ̀kan máa ń mú gbogbo ìṣòro ayé aláyé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣòṣùkárà ẹgbẹ̀rún ẹ fi ìgbésí ayé tí yín sílẹ̀ why. bọ́lọ̀ ń ṣe dá mi ni ẹ̀ láìfi mi ò ká mi lára. why kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ẹ̀yin ọ̀rọ̀ mi ò ká mi lára ni àti pé ọ̀rọ̀ báìbù mò ń tẹ̀lé tí bíbélì fi sọ pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì rẹ tọ́jú rẹ̀. ọkọ̀ báìbù dáadáa ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún lẹ́nìkejì ẹ tọ́jú ẹ̀ bọ́dá mi ipa yín dà ẹ̀yin ò nípa. àbúrò mi nípa.
ṣé bí tẹ̀mí bá nípa ṣé bẹ́ẹ̀ ni tẹ̀mí náà bá fẹ́ tí mo nípa láti ṣèrànlọ́wọ́ fún ni màá ṣe fún kì í ṣe ìtẹ̀yìn fẹ́ ṣèrànlọ́wọ́ fún. mo fẹ́ lo pa àbúrò mi fi ràn wọ́n lọ́wọ́ ni. ẹ lè bọ́rọ̀ pa tèmi bọ̀dá ẹ máa lo pa tí máa lo pa tèmi sọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ò kọ́ síbẹ̀ hàn kọ́ sínú báíbù pé yá ipá lọ́wọ́ ẹnìkan kó fi ṣe ìrànlọ́wọ́ fẹ́ nìkan wáyé tẹ́lẹ̀ fẹ́ máa yá ipá káàkiri lẹ̀. ok má yẹ ká lo ipá jẹ́ ká lo ẹ̀rọ ó yá tí a bá mi wo jẹ́ ká yọ ipá kúrò bóyá ipá ló ń bí ẹnu jẹ́ ká bá mi gẹ́ẹ̀tì owó yẹn lẹ́rọ. ok brother ẹ máa rí ojú náà ló ń rojú ṣàánú because ibi tẹ́mi nítorí ẹ pé yẹn ó important sí life mi ju gbogbo ilé tẹ̀sán yìí lọ. ok máa wọlé sí i máa wo change tí n bá lè rí bẹ́ẹ̀ tí mo lè fún yín mí ní 2 million bọ́ ní kìtìrì ẹ fún nìkan ẹ jẹ́ àwọn change tó wà nílẹ̀ ń bẹ̀rẹ̀ jàre bọ̀dá 2 million lọ́nà. ẹ ti máa wo nǹkan tó ṣe tó wá ṣẹlẹ̀ gan pàápàá ṣá. kí ló ṣẹlẹ̀. mi mọ̀ pàtẹ títí náà káàṣì yẹn. kò tún sí cash. ẹ má rí ẹ jẹ́ ká máa lọ máa ṣe transfer fún. owó tó wà ń bò ṣé bó ló fẹ́ lọ kó wá fún mi sìn. ẹ cash àti iná sẹ́ mo ti ná mi mọ̀ máa ṣe transfer mi fún yín ẹ má rí iye tí máa ṣe fún yín ni kẹ́ gbà o. so lọ́rọ̀ kan náà ṣàbóyè túnṣe wọlé náà sìn o rẹ́ni tí mo jáde. máa ṣe transfer fún yín sí i ẹ já lọ. kò sí wàhálà jókòó mo fẹ́ rí ẹ. ẹ̀gbọ́n nírú àsìkò yìí mo sọ fún yín pé mo níbi tó important sí life mi ẹ já débẹ̀ ẹ já rí. ṣé ọ̀rọ̀ 1 minute péré tí n fẹ́ sọ lónìí jẹ́ ká débi tá a fẹ́ just 1 minute bóyá dúró ìgbọ̀n wà á ti jókòó wà á ti dìde. ẹ já máa sọ lọ́rùn mọ́tò. èmi lẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ lè kọ̀ sí lẹ́nu jókòó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ jókòó. kálọ̀ tí wàá lójú mi lọ náà ṣé o ní respect ọjọ́ orí ni. 1 minute. 1 minute. jókòó. jókòó dáadáa. pẹ̀lẹ́. bolo tún ti rí kọ́. ẹ máa rí dáa pé oró mú. ó máa rí bẹ́ẹ̀ tẹ̀lé. yá máa lọ. ẹ sọ̀rọ̀ mọ́. àmọ́ fẹ́ confirm kankan ni mo fẹ́ bóyá o máa kọ̀rọ̀ sí lẹ́nu bí ẹ̀gbọ́n ẹ̀ àbó máa respect mi. ó yá yàrá tàbá dé àmọ́ ìyanjú ẹ̀. kò tí mo sọ pé tá a fẹ́ ṣe ó important gan. o ṣe ọmọ dáadáa o ṣe ọkọ mi. nbo ni ṣá máa bọ̀ ẹgbọ́. kí n ṣá máa bọ̀ ló ń sọ látà àmọ́ bí tá à ń bọ̀ báyìí tá a fi débí. ẹ máa wọlé bọ̀. ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ báyìí o láti ilé ibo là ń lọ òní ẹ ní sùúrù àwọn mọ́tò a drive almost 2 hours ibo là ń lọ a tún ti débi ta ló ń gbé bí báyìí ta la wá bèrè ń bí. ẹ láìkì láti má máa fi ara balẹ̀ ẹ ní sùúrù ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù ẹ ṣàkọjú ayé ẹ ní sùúrù. ó dà mo ti ní sùúrù. nǹkan kan wà tí mi sọ fún yín látọjọ́ ẹ̀gbọ́n mi èmi mọ̀ pé ojú tẹ̀yin fi ń wò mí kì í ṣojú tó dáa ojú ọmọ burúkú ìkà ahun aláìláàánú òun lẹ fi ń wò mí ṣùgbọ́n tó jẹ́ pé kọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ń ṣe rò ẹ̀gbọ́n mi reason tí ó fi rí bẹ́ẹ̀ tẹ́ fi ń rò pé bí mo ṣe rí nìyẹn a máa sọ nígbà tó bá yá. ó tiẹ̀ dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ yorùbá níjọ́ ta bá rí gbinigbí máa ń wọlẹ̀ èmi fúnra mi ti ń wá àyè bí mo máa pè é jókòó báyìí níwọ̀kan èmi kan tí wàá jókòó báyìí mo fẹ́ bí ẹ pé kí ni reason tó ń bí èèyàn léèyàn tó bí ẹ lé mi ṣé mo ti hùwà kan sí ẹ rí ni mo ti ṣàìdá kan sí ẹ rí ni ó ṣe máa jẹ́ àbúrò mi tí mo dẹ̀ rí gbogbo owó tó wà lọ́wọ́ ẹ tí mo dẹ̀ rí bó ṣe ń ṣàánú àwọn èèyàn báyìí tó yẹ pé ojú ni mo fi ń rí báyìí àti ṣàánú mi wá di wàhálà àti ràn mí lọ́wọ́ dogun tó yẹ pé tí n bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí tí n bá problem wa n tó kọ́ lè yí problem yẹn lórí ló máa fún mi wà wá fi problem yẹn wà á sì fílẹ̀ sí mi láyà kí ni tí mo ṣe fún ẹ kákúta yẹn yanjú ẹ báyìí ká yanjú ẹ. ẹ ṣé ẹ̀gbọ́n mi mo sọ fún yín mo ní ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ jẹ́ kọ́ sáré sọ ń ta torí ẹ̀ wá síbi lẹ́nu a máa sọ yẹn létà. ok ẹ̀gbọ́n mi ṣe bẹ́ẹ̀ rí lè. mo ń rí. wọ́n ẹ̀ ṣàparí ẹ̀ ni. mo rí wọn tí kogi kó ń bẹ̀ nù. bẹ́ẹ̀ ni ilẹ̀ bíbá yìí mo rà ní orúkọ yín. ilẹ̀ bo. orí ibi táwa yìí.
ilé tó wá kọ́ sórí ẹ̀ yìí gbogbo tán fi kọ́lé pátápátá lórúkọ yín ni mo ra lẹ̀ nítorí yín mo kọ́ ilé yìí nítorí yín ṣẹ́rí tẹ́ bá wọlé nísìn àwọn furnitures tó wà nílé wọ́n import ẹ̀ ni orúkọ yín náà fara gbogbo nǹkan tó wà ń bẹ̀ gbogbo electronics tó wà ń bẹ̀ orúkọ yín ni ẹ má bínú àná ló yẹ kí n present kíní fún yín but mo fẹ́ present ẹ̀ pẹ̀lú car tí mo rà fún yín ṣùgbọ́n àwọn tí ó ń bá mi gbé mọ́tò bọ̀ wọ́n tún bẹ̀ mí wípé delay wà ó dọjọ́ Monday kan tó gbé dé kíní ẹ̀ dẹ̀ ń gbé mi náà nínú pé wò jẹ́ sáré fàálẹ̀ gbọ́n mi lọ́wọ́ lágbára Ọlọ́run tó bá dọ̀tún la Monday sìn ẹ máa gba mọ́tò yín so ilé yín rè láti ènìyàn ẹ̀gbọ́n mi bí ìyẹn ṣe rí nìyẹn. ilé audio bí ìgbà tí wọ́n ń wá ènìyàn àbí nítorí kò yé mi. ẹ̀gbọ́n. o kọ́lé fún mi. ìjọ má bínú kí wàá lóde tó yẹ pé o ṣe gbogbo nǹkan tó tó yìí tó o kò fún ṣé ó yẹ kó tiẹ̀ ti jẹ́ kí n mọ̀ látijọ́ yìí. ẹ̀gbọ́n mi inú mi dùn pé ẹ̀yin náà kàwé náà ẹ mọ̀ pé gbogbo nǹkan pẹ̀lú òfin ni nílùú tàwa yìí nígbà tí mo kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún yín tí mi tí ìjẹ́ kẹ́kọ̀ọ́ bọ̀wé kẹ sáìn wípé ẹ̀yin lẹni bí o kémi náà sáìn pé ẹ̀yin ni mo filẹ̀ fún kí lọ́ọ̀yà mi náà kọ́ bọ̀wé ṣẹmọ nǹkan mi lè ṣẹlẹ̀ lọ́la so ẹ jẹ́ kí lọ́ọ̀yà mi dé. tí ó dìgbà tí lọ́ọ̀yà bá sáìn ní ìsìn kí nǹkan èyí tó jẹ́ tọ̀dọ̀ mi. àwa mẹ́tẹ̀ẹ̀ta jọ máa jókòó kò yẹ yín sìn ìjọ túlà náà ni. tí a bá ń wá ọmọ ta ló ń wọ ọmọ iṣẹ́ olórí burúkú wò lélẹ̀ iṣẹ́ tí a fi ń gba contract okay mo máa nídìí ẹ̀ later bọ́n tí mo wá kọ́ ni iṣẹ́ fún iṣẹ́ àpèta iṣẹ́ tí a fi ń pa ènìyàn tí kò ní mú ìfura dání ilé ìdá good a ó wá orí ọká tí ó ti ní àṣẹ lẹ́nu a ó ju àtàrí mọ́ odindi àtàrí a ó parí iṣẹ́ yìí tí a bá jó tán a ó fi ankáṣífù tuntun a ó rẹ́ pẹ̀lú iṣẹ́ yìí fún odindi ọjọ́ kan lẹ́yìn rẹ̀ a ó wá fi nu àga ẹnikẹ́ni tó bá jókòó lé orí àga yìí láàrin wákàtí 9 ẹni náà yóò jẹ́ ìpè Ọlọ́run. Iṣẹ́ yìí kò ní ẹ̀rọ rárá ọ̀run làlà. mi ní 2 mílíọ̀nù bọ́ni kìtìrì ẹ̀fọn nìkan ẹ jẹ́ àwọn change tó wà nílẹ̀ ń bẹ̀rẹ̀ jàre bọ̀dá 2 mílíọ̀nù lọ́nà. Yorùbá máa kúrò àkọ́. nǹkan tó ní o fẹ́ lọ wo. àti ẹ máa wo nǹkan tó ṣe tó wá ṣẹlẹ̀ gan pàápàá ṣá. kí ló ṣẹlẹ̀. mi mọ̀ pàtẹ títí náà káàṣì yẹn. kò tún sí káàṣì. ẹ má rí ẹ jẹ́ ká máa lọ máa ṣe transfer fún. owó tó wà ń bò ṣé bó ló fẹ́ lọ kó wá fún mi sìn. ẹ káàṣì àti iná sẹ́ mo ti ná mi mọ̀ máa ṣe transfer mi fún yín ẹ má rí iye tí máa ṣe fún yín ni kẹ́ gbà o. so lọ́rọ̀ kan náà ṣàbóyè tún ṣe wọlé náà sìn o rẹ́ni tí mo jáde. máa ṣe transfer fún yín sí ẹ já lọ. kò sí wàhálà jókòó mo fẹ́ rí ẹ. ẹ̀gbọ́n nírú àsìkò yìí mo sọ fún yín pé mo níbi tó important sí life mi ẹ já débẹ̀ ẹ jà yín. ṣé ọ̀rọ̀ 1 minute péré tí n fẹ́ sọ lónìí jẹ́ ká débi tá a fẹ́ just 1 minute bóyá dúró ìgbọ̀n wà á ti jókòó wà á ti dìde. ẹ já máa sọ lọ́rùn mọ́tò. èmi lẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ lè kọ̀ sí lẹ́nu jókòó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ jókòó. kálọ̀ tí wàá lójú mi lọ́dún ṣé o ní respect ọjọ́ orí ni. 1 minute. 1 minute. jókòó. jókòó dáadáa pẹ̀lẹ́ bolo tún ti rí kọ́. ẹ máa rí ó dáa pé orú mú gan-an mo fọ́. orú mú ó máa rí bẹ̀ pẹ̀lẹ́ yá máa lọ. ẹ sọ̀rọ̀ mọ́. àmọ́ fẹ́ kọ̀ǹfàmù kankan ni mo fẹ́ bóyá ó máa kọ̀rọ̀ sí mi lẹ́nu bí ẹ̀gbọ́n ẹ̀ àbó máa respect mi ó yá lọ. tàbá jẹ́ àmọ́ ìyanjú ẹ̀. nǹkan tí mo sọ pé tá a fẹ́ ṣe ó important gan-an. kí ló ṣe yín ẹ̀gbọ́n tẹ̀ ṣe báyìí nǹkan mélòó la ṣe fi hàn yín nǹkan kékeré lélẹ́yìí. àwọn nǹkan mi tó ṣì wà tí mo ṣe lẹ̀ lórúkọ yín tí mi tí ní sọ fún yín sìn. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ṣe ó fún ọ ní ẹ̀jẹ̀ ń já yín sí kan. mo kọ́ pọ́tírì ńlá kan lórúkọ yín màálù wà ń bẹ̀ ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ àgbò wà ń bẹ̀ ẹdìyẹ oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ nítorí pé mi ìfẹ́ kẹ́ máa tọrọ nǹkan káàkiri mọ́. ẹ̀gbọ́n
wípé mi ò ṣe ti máa fún yín ní nǹkan tá à ń sọ yìí ó ní reason torí tí náà ni. kí ni reason. ẹ̀gbọ́n mi máa ṣàlàyé fún yín létà sẹ torí tí náà ni. àti létà ò bá sí ń kọ́ tí létà. congratulations. mo ń bọ̀ jọ gbogbo náà bùkù. ẹ di ètò ìṣẹ̀lẹ̀ ẹdùnú. ó bùkù tó wá ń ṣe àdúrà nǹkan tó tó jẹ́ kí olóró àbẹ̀tí tí tó wá jẹ́ kí n gbọ́. bọ̀dá ẹ fi yẹn sílẹ̀ ńṣe ló yẹ kí inú yìí dùn mo fẹ́ fi surprise yín ni congratulations. congratulations. kí ló ṣe yín. mo ń bọ̀. mo ń bọ̀. bọ̀dá yé kí ló ṣẹlẹ̀. yé ẹ gbọ́. mo ń bọ̀. kí náà rí tó dípò àwọn lẹ́rù sí ẹ gbọ́ ẹ má máa lọ kí ló ń ṣe bọ̀dá ìbá. ọlọ́run ṣàánú jíde ò gbọ́dọ̀ kú wá. kí ló dé ọmọ dání lájà. bàbá ẹ dákun ẹni rírí òmò jẹ ni mímọ́ mo fẹ́ kó fìrì ojú ìrí. ẹ má lọ sọ yìí sá ẹ má lọ ẹ wojú mi lémi kan yín kan ifá tẹjú mọ́ mi kò wò mí rí. ẹ̀yin ni ní kí ni. ẹ̀yin ni jáwé jura tí wọ́n mú wá gbà kan rí. má dúró lójú kan ni. èmi ni mo wú mi ṣe jáwé jura èmi one time kan báyìí tí mo wá bèèrè nǹkan lọ́wọ́ yín bọ̀gbà tí mo wá fẹ́ máa lọ nǹkan tí mo rántí last tẹ́fì lè rántí mi báyìí ẹ mọṣẹ́. ẹ̀yin ni. èmi ni. ìyìn tó búkún gbà náà ó fẹ́ wá bú mi lónìí àbí. irọ́ sà mi ò wá bú yín sà mi ò wá bú yín sà èbú tí mo bú yín yọ ti bú mi lọ́wọ́ ẹjọ́ ṣàánú mi. ètò òtún ti bẹ̀rẹ̀ bó o ṣe láwo ni ọ́n ń gbà náà nù tó já sí pé ò sáwó ò ṣe múlẹ̀ èmi wá ló tún wá bá wa lọ́tẹ̀ yìí. ẹ ṣe tí àpéjọ ìpín wa báyìí mo ní pé kẹ́ bá mi pa àbúrò mi ẹni pé kí n pa èèyàn àwọn bàbá yín lọ́rùn àwọn bàbá ńlá yóò kí n pa èèyàn tó yẹ kí n rọra gbọ́ sí i lẹ́nu kí n kàn máa lọ ẹ̀mí olóyè burúkú kan ṣàkóntì mi pé kílà mo lọ lé nìyẹn mo bá lọ mo kàn lọ rìpọ́ọ̀tù ọ̀rẹ́ fún ọ̀rẹ́ mi kan báyìí gbèrè kan báyìí tóbi náà ń pè wọ́n máa ń pè ní tímọ̀nì tóbi orí ẹ̀ tóbi báyìí gbé àtòrí pé orí ẹ̀ tóbi náà ṣe ń pè ní tóbi kò sówó lọ́wọ́ wọ́n máa ń pè ní tímọ̀nì kò sí kọ́bọ̀ lákàntì ẹ̀ ọwọ́ ẹ̀ mo ti gbàwé àkáǹtì oògùn wèrè olówó lákàntì ibẹ̀ mo gbà mo gbéwé àkáǹtì mo kà ní almost 40 minutes mi ò rí oògùn oríire kankan bẹ́ẹ̀ wọ́n fi ń gbàyàwó àmúdó nǹkan kan mo ṣàdébi page pé tí wọ́n bá fẹ́ pa èèyàn wọ́n kọ́ rí àpèta mo ní àti má lọ pẹ́ ní ìta ẹ̀jẹ̀ á máa yọ létí ẹ̀yọ́ nímọ̀ láti mọ̀ pé wọ́n pèta ni wọ́n lè lọ rókù ẹ̀ mo kàn á rí fẹ́rẹ́fẹ́ ikú kan bẹ́ẹ̀ pé kí nǹkan fi àǹkáṣe fún un ṣá òun mi ṣe sá dáàdi wọn kọ táìmù sí o mi ò rí oògùn yorùbá tó ń kọ táìmù sí o yorùbá náà fi kọ yóò kú láàrin wákàtí 9 dáàdi oògùn tí mo ṣe wá búrò mi ó ti pé tàwáṣọ kú wákàtí kan ẹyọ ẹṣẹ àní ọmọ yóò gbọ́dọ̀ kú. ibi tí o fẹ́ gbin obì sí obì ti lálẹ́ hù ń bẹ̀. ṣé ilẹ̀ mi lọ gbin obì ni ṣé ẹ̀rọ mi lọ́ọ́ mi ni mi ò gbin obì kankan. ibo fẹ́ pa náà tẹ́lẹ̀ ni yóò kú. kò gbọ́dọ̀ kú mọ́ nígbà ní ibi tí mo ti ń bọ̀ ó mú mi lọ bì kan ó ti kọ́lé fún mi ó fi lé ọ̀hún mi ó lọ gbé mọ́tò bọ̀ òun ti kọ́ pọ́tìrì òun ṣe pọ́tìrì adìyẹ fún mi ó ti ṣe gbogbo nǹkan fún ẹjọ́ tí wọ́n lè ṣàánú mi ọmọ yóò gbọ́dọ̀ kú. ẹjọ́ ẹ bá wọn tó ṣẹlẹ̀ bàbá ṣe wá rí àkáǹtì oògùn tí mo kà yìí wọ́n kọ́kọ́ oògùn tó máa fi pààyàn sí ni ṣe wá rí ẹ̀rọ ẹ̀ olóyè burúkú lẹ́nu tó kọ ráìtì yẹn mi ò rí ráìtì yẹn kà á wọ́n wá kọ fóònù nọ́mbà náà mo kà ó dín instead of 11 10 ló wà bẹ́ẹ̀ mi ò ń pè nọ́mbà yẹn the person you are calling is not responsible ẹ jọ sá àbúrò mi ò gbọ́dọ̀ kú ẹ ṣàánú mi ẹ jọ. ẹ ṣé mi mo wá kọ́. èmi wá rò pé babaláwo tí ó bá gbójú bẹ́ẹ̀ ṣe gbójú yìí ó yẹ kó ní ẹ̀rọ anything tó bá ti jẹ́ poison lọ́wọ́ ẹ ṣàánú mi. ẹ jẹ́ kí n wá jẹ́ kí kinní kan mọ̀ yìí ọ. òkè sá. nígbà tó wá ń jọ kìnní àná mo ní àrẹ̀mọ ni mí èmi èé ṣàpààyàn ẹni tí ò bá sì ti ní oògùn tí wọ́n fi pààyàn kò lè ní ẹ̀rọ rẹ̀ àbí òyì ọ. ẹ ní ẹ̀rọ. wọn ò ní. kí lẹ wá pé ọmọ babaláwo. ṣé o tún ti bẹ̀rẹ̀ lónìí. mo rò pé wọ́n ń dí ọ mo ti ṣètàrí o ọmọ ta gidigidi ni mo ṣe mo gbé dàgbà wọ́n gbogbo lórí rẹ ni ó jáwèrè ni ṣé wọ́n ti di ọ ni sórí tí n bá gbó lórí rẹ inú àmọ́ gún ọ lẹ́gbẹ̀ẹ́ àtọ̀tọ̀ àtòsì ń gún gbogbo òdì rẹ bẹ́ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ olówó burúkú kó tó sojú dúdú bí ọ̀rọ̀ àgbálùmọ̀
ẹ tiẹ̀ sọ màá fọ́gò kí n máa rò pé ó tè ní ẹni màá bógò ó mì pé ẹ ti pẹ́ ń tamak. ó ti di. o fẹ́ sọ̀rọ̀ àṣẹ ń dán wò ọjọ́ bẹ̀rẹ̀ ló bukú. irú àwọn wèrè wo gan lélẹ̀ yìí ṣé gbóyin tí ń ṣẹlẹ̀ ń lù náà gbẹdá gbogbo ilé ilẹ̀ báyìí. má ṣe tẹ́lẹ̀ báṣubàṣu nílé ayé tá a wá yìí o. ẹ̀yin mo wá rí sá. alákọ̀ọ́kọ́ láti ìgbà tí mo ti súnmọ́ yín àwọn àpẹẹrẹ tí mo rí mo mọ̀ pé èèyàn lọ ni mo dẹ̀ gba púpọ̀ náà ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ gbọ́ yín tó dẹ̀ gbé mi wá sọ́dọ̀ yín ó jẹ́ nǹkan tí ó ń dùn mí tó dẹ̀ ń bà mí lọ́kàn jẹ́ bọ́ mi wálé ọ̀kọ̀ọ̀kan tí mo lè sọ fún tó láti gbà tí mo ti mọ̀ mí lọ́sọ̀dọ̀ ẹnìkan ọ̀dọ̀ yín nìkan náà ni mo máa ń wà ọ̀rọ̀ lórí àwọn mẹ́sẹ̀gì tí ẹ ti fún mi nígbà tí mo wá sọ́dọ̀ yín tẹ́ fún mi lọ́kàn balẹ̀ pé èèyàn ńlá ni mí ẹni tó máa lówó ni mí even máa lówó máa jókòó pẹ̀lú àwọn Dangote Ọ̀tẹ́dọ́lá nǹkan kan àjọ máa ṣe meeting wọ́n á ń dó ṣáà pé táwọn meeting yẹn máa bẹ̀rẹ̀ mo ṣáà dúró bọ̀ tó sí ìyàlẹ́nu mi ṣá mo á rí pé gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé mo máa rìnrìn àjò yẹn ẹsẹ̀ àbúrò mi ni ẹ lọ oríire mi yẹn mọ́ bí bàbá pé gìgísẹ̀ ni oríire mi wà ṣèmi náà ṣáà ń fọkàn gbàdúrà bọ̀ sí ìyàlẹ́nu ṣá àbúrò mi yẹn ó jáde láyé lánàá so mo máa wọ pé bí àtọ́ sọ pé olóore yẹn ti kú báyìí so níbo mo fẹ́ gbé ọ̀rọ̀ ayé mi gbà báwo mo fẹ́ ṣe mi wá ní lówó yẹn mọ́ ni àbí ẹ máa bá mi gẹ́ẹ̀tì owó ń bò mí so ṣàwá gbogbo kí ni ẹ̀mí mi ṣàṣọ pé kí n wá bá yín pé ó yẹ kẹ́sì lè bá mi rí another solution táyé mi ò fi ní bàjẹ́ sá ẹjọ́ tó yọ lọ ẹ ṣàánú mi so yẹn mo ní pé kí n wá yín fún sá ẹjọ́ sá ẹ̀yin mo ń báwí sá. èmi. bẹ́ẹ̀ sá ṣáàdùn mi ẹ má jẹ́ kí àìjẹ́ mi gbé. kan bá yín wọ́nà mi. bẹ́ẹ̀ sá ẹ̀yin àgbà náà lẹ ní tọ́rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀ ó tún níbi tó máa gbé sí. tọ̀dọ̀ yín à lè gbé síbì kankan kò lè ṣeé ṣe. kí ló dé sá. ìdí ni pé a lè tún bá yín wẹ́lò míì kẹ́ tó gbẹ̀mí ẹ̀ ẹ mọ̀ pé kéèyàn bá yín wẹ́lò míì tí ó jẹ́ aláàánú fún yín kẹ́ tún pa bẹ́ẹ̀ ṣe pàbúrò yín ẹ mọ̀ sí ṣe ẹ lè wo ṣe ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ bí kò àbúrò yín ṣe jẹ́ ẹ wojú mi kẹ́ ẹ sọ fún mi pé ikú àbúrò yín o ẹ mọ̀ ń pa ẹ̀. ẹ sọ̀rọ̀ la ilaha illallah muhammadu rasulullah èmi tí mo sọ̀rọ̀ fún yín gbogbo ń tẹ́ ẹ ní mo sọ pátá bó ṣe rí náà mo sọ fún yín kò sí rọ́nú ọ̀rọ̀ mi torí wípé inna wa'adallahi haqqan kò sí kan ó kéré ní ọ̀rọ̀ náà báyìí tí ò lọ láì ní í ṣe èmi tí mo sọ fún yín tí mo ní ẹ lọ ní sùúrù mo mọ nǹkan tí mo ń sọ àkọ́kọ́ ni pé Ọlọ́run dá ayé lólóore tí máa ṣoore fáwọn èèyàn tó dá sí pé ojú àánú àwọn èèyàn wà lára yín pé ó máa ń wà ní ọkàn yín pé bó ní í ṣe ṣàánú àwọn èèyàn àmọ́ tó ti bọ́lọ̀ ṣe dá yín èyí àkọ àrísìkí máa papọ̀ fún yín ẹni tó bá já láàánú tí ò bá lárísìkí wọ́n ló ṣe fẹ́ ṣàánú àwọn èèyàn òní sábàbí tàbúrò yín ó ti mọ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ bọ́lọ̀ ń ṣe kọ́ tọ́lọ̀ ti jẹ́ kó mọ̀ pé báyìí ni ó ti wá mọ̀ pé ẹ̀gbọ́n mi tó dá láàánú yìí bó la ṣe fẹ́ ṣe ó di dandan àfi kémi fún àrísìkí tèmi kí n fi sọ́pọ́ọ̀tì ẹ̀ kó lè ráàánú yìí máa ṣe fáwọn èèyàn. ibi tí mo ti wá ní problem pẹ̀lú nǹkan ẹni ẹ̀ sá gbogbo tí bá lọ bá pé kó help mi kò kí ń ṣe nǹkan gidi fún mi kò kí ń ṣe nǹkan gidi fún mi mo ṣe wá rò pé ọmọ yìí kàkà kíkú má jẹ ṣèṣe káwọ́ pìṣà ọ̀dà nù. ilé fi kúkú wò pé kẹ́ ẹ pàdánù. náà mi ò pàdánù mo kàn pa sọ́mà mo kàn pa ṣá. ẹ kàn pa ṣá ẹ pàdánù sẹ́yìn mọ
kí ni ìdí gangan tí ò fi tí ìṣòro tó yẹ kó ṣe fún yín. mi mọ̀ sá sẹ́yìn ẹ̀yin mọ̀ ni. ẹ lè mọ̀ àmọ́ ẹ mọ̀ pé tòun tó kù ni pé kẹ́ ẹ pa kẹ́ ẹ lè rógùn rẹ̀ jẹ ẹ dẹ̀ sọra yín dẹni àná ẹ ti sọra yín dẹni àná ṣé ẹ rí ìdí tí ò fi tí ìṣòro tó yẹ kó ṣe fún yín ó fẹ́ kẹ́ ẹ pé 50 years náà. ṣé kí n wá farúgbó lówó ni. ẹ fẹ́ farúgbó lówó ní tó jókòó kò ń bẹ̀ tẹ́yìn ò mọ̀ kí n tàn mọ́lẹ̀ sí fún yín tó bá já sí pé ṣe ni àbúrò yín ti ṣàánú yín tó ti ṣoore tó yẹ kó ṣe fún yín gẹ́gẹ́ bí aláàánú tẹ́ ẹ jẹ́ ẹ̀yin náà ó ti ṣoore fáwọn kan tí ó ti padà di àdánwò mọ́ yín lọ́wọ́ ó já sí pé ikú ó ti wọlé tọ̀ yẹn ẹ̀mí sí láyé mọ́lẹ̀ ni ló fi fẹ́ kẹ́ ẹ pé 50 years kẹ́ ẹ lè lò sẹ́mi yín dalẹ̀ pẹ̀lú ọlá. ẹgbẹ́ lọ́n tó bí jọmọ́. tani jọmọ́. sorry afa. lẹ́yìn ìgbà tẹ́ ẹ pàbúrò yín tán ẹ tún mọ tí kẹ́ ẹ tó débi ni. ẹ jọ sá ẹ ti sọ̀rọ̀. ó ẹ̀yin náà dá mi lóhùn ṣé ẹ mọ tí ni kẹ́ ẹ tó débi. mo máa mú ti bọ̀ táǹtì mo wà mí tí ẹ gbọ́dọ̀ súnmọ́ ọtí ò lọ lẹ́nu mi. èyí tí ẹ gbọ́dọ̀ pààyàn náà kó máa rò díẹ̀ kó tó tún máa mọtí. ẹ ṣe rí títóbi ọlọ ṣe rí ibi tẹ̀sán dé mo respect yín tẹ́lẹ̀ mo tún ti fi kún but tó pé kí ni ẹ̀ ṣókùnkùn náà sì mí ni o ní ìjẹta ni mo pé 50 years so ngbà tó máa di àná àbúrò mi kàn lọ bá fún kankan náà ni àná náà ni mo pa àná náà ni nǹkan yẹn ṣẹlẹ̀. ẹ sọdílẹ̀ àná náà lẹ pa. bẹ́ẹ̀ sà so nígbà tí mo dé ọ̀dọ̀ àbúrò mi ló bá la fẹ́ débi kan àfa tẹ́ bá dé ilé tí àbúrò mi kọ́ fún mi tó fi ṣe surprise ẹ̀ ya wèrè ẹnu máa yà yín. ẹ̀yin lẹ ya wèrè ẹ pa àbúrò yín tán ẹ tún fẹ́ ya wèrè tẹ́lẹ̀ ẹ bá tiẹ̀ ya wèrè náà kò tí ì pọ̀ jù. ẹ má bínú. ṣé máa mọ̀ lọ. ẹ má bínú. ọ̀rọ̀ wèrè mo jù béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ mọtí ẹ lẹ́ẹ̀mọtí. ẹ má bínú sá nígbà tí mo ti ń ṣe gbọ́ngbọ̀ngbọ̀n tiẹ̀ nítorí kò yé mi sá. ẹ ó tọ́ sí yín. nígbà tí mo débẹ̀ ó wá ṣáàfù mi kọ́kọ́ pé ilé tóun bá mi kọ́ lélẹ́ mi nǹkan tí mo dẹ̀ wá ṣe fún yẹn inú ìwé tí mo ti kọ ògùn ẹ jáde wọ́n fi capital letter kọ pé kò ní ẹ̀rọ wọ́n kọ kò ní ẹ̀rọ sí pé wọ́n á fi phone number ẹ tó fún ọ níṣẹ́ yẹn wọ́n fi síbẹ̀ wọ́n á pe phone number ẹ not assigned to anybody ṣáàjọ̀nù ló wá fún ọ níṣẹ́ mo ìwà ní ìrònú yẹn láti àná nìyẹn bọ̀ nǹkan tó wáyé kí n wá sí ni pé ó sọ statement kan gbàdúrà fẹ́ gbé kíni ẹ̀ fún mi ó ní pé ó dìgbà tí lọ́ọ̀yà òun bá dé kan tó wá sign kí gbogbo property yẹn lè jẹ́ tọ̀dọ̀ mi so lọ́ọ̀yà náà dẹ̀ ẹ́ sí náà sí mi tiẹ̀ lọ́ọ̀yà ò dá mi mọ̀ mi ì dá lọ́ọ̀yà mọ̀ so gbogbo wàhálà tí mo ṣe báyìí sí ti já sásán báyìí so máa bọ́ ẹ̀ bàbá mi gẹ̀ẹ́tò owó àmì ájò owó mi so that títà búrò mi wá tiẹ̀ bọ́ sí kẹ́lẹ́ bá mi. ṣé wọ́n ń ṣe yín ni àbẹ́yìn lè ń ṣera yín mo lè mi èrò kò sí nǹkan tí mo fẹ́ ṣe ẹ̀ ń sọ pé kinní kan jẹ́ bẹ́ẹ̀ ìwà ìjùnúnù fùnúnù nìyí o kàdáàlì káńtẹ̀ jùnúnù fùnúnù. mi ò sínú jùgún. ẹnu ẹ torí pé ẹ̀yà wèrè ẹ̀ ń dán wèrè wò kò yé mi ni. ok ọ̀rọ̀ yóò yé mi kí ló dé tà ń ṣe báyìí torí pé ẹ fẹ́ lówó yìí náà ogún torí property ẹ̀dẹ̀ wo sùnsùn ẹ̀dẹ̀ pa odidi èèyàn ẹ̀ ń wẹ̀yìn kan lè má mọ̀ àbí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé pa yẹn. wọ́n máa sọ pé àwọn afa ẹni àṣírí ni wọ́n. ẹni àṣírí. ni mo ṣe fi pamọ́ sọ́wọ́ yín. ẹ bá ṣe dáadáa ká sọ àbí ká má sọ. ẹ fi sà. tẹ bá hùwà wèrè ká sọ àbí ká má sọ. ẹ fi yẹn bò mí láṣìírí. ká fi yẹn bò yín láṣìírí. bẹ́ẹ̀ sà. èèyàn burúkú ni. a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfa. tálábọ̀ rẹ̀. sọ a kì í gbọ́ bọ́ ẹ má sọ Yorùbá yẹn ni a kì í gbọ́ búburú. ẹ mú lò lọ́dọ̀ tèmi àfa ni àfa lèmi kí ló tẹ ẹ rí báyìí ta ló ṣe yín báyìí. ṣé torí ayé tó já sí wípé gbogbo nǹkan yìí náà yóò padà tán ẹ wá torí ẹ̀dẹ̀ pọ̀ odidi èèyàn ẹ̀dẹ̀ tún lẹ́mìí ń tẹ́ ẹ torí ẹ̀ pààyàn ẹ tún torí ẹ̀ náà kẹ́ ẹ mọ́ kábàámọ̀ o ẹ sì tún need another way láti tó fi make owó. ilẹ̀ ayé ilé ayé ilé ayé ilé ayé
lọ ní ṣọ́jú báyìí lọ ní tẹ̀wọ́ mú lónìí kankankan ó tàfà sókè tó yí dòbò rí bàbá yóò rí ẹ tọrùn ẹ yékéyéké olówó ayé bàbá ayé mi rọra ṣe ọlọ́lá ayé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ àkísà ti lò gbàrí kó tó dágbére jù sígbó. borí ẹni bá pín ẹ̀dá ẹlòmíràn á sì lọ ṣìyàn. borí ẹni bá pín ire ẹ̀dá ẹlòmíràn á sì ṣìyàn. nígboro ayé o. àná yàtọ̀ sí òní òní yàtọ̀ sí ọ̀la o. ọ̀la ní kókó láyé o. àná yàtọ̀ sí òní òní yàtọ̀ sí ọ̀la o. ṣàtẹ̀tí gbọ́.